ẹ bá mi kí, ẹ bá mi kí o. Ẹ bá mi kí, ẹ bá mi kí. Ẹ bá mi kí ẹni àgbà ọjọ́. Ẹ bá mi kí ẹni tó jókòó lórí ìtẹ́ o. Ẹ bá mi kí ẹni táyé àtọ̀run bọ̀ o. Ẹ bá mi kí, ẹ bá mi kí. Ẹ bá mi kí, ẹ bá mi kí o. Bàbá rere ni. Ẹ bá mi kí, ẹ bá mi kí o. Bàbá àgbà ológo jùlọ máa ní o. Ẹ bá mi kí, ẹ bá mi kí. Ẹni tó ń pa wá mọ́ nínú ewu gbogbo lójoojúmọ́. Ẹ bá mi kí, ẹ bá mi kí. Òun ló ń kó ayọ̀ nínú ewu gbogbo. Ẹ bá mi kí, ẹ bá mi kí. Òun ló mú wa sùn láyọ̀ tó ń pariwo rẹ̀ fún wa tó tún mú wa jí láyọ̀ àtàlàáfíà o. Ẹ bá mi kí, ẹ bá mi kí. Ẹni tó ṣe gbogbo ọ̀nà wa ní rere lójoojúmọ́. Ẹ bá mi kí ẹni àgbà ọjọ́. Ẹ bá mi kí ẹni tó jókòó lórí ìtẹ́ o. Ẹ bá mi kí ẹni táyé àtọ̀run bọ̀ o. Ẹ bá mi kí, ẹ bá mi kí. Òun nìkan ló tọ́ sí láti máa yìn, láti máa gbéga, torí ògo ìyìn ọlá àtọpẹ́ tirẹ̀ níṣe o. Kò tọ́ sẹ́nikẹ́ni ohunkóhun láti fi ìyìn ọpẹ́ fún lẹ́yìn bàbá yẹn o. Ẹ bá mi kí, ẹ bá mi kí bàbá rere o. Ẹ bá mi kí, ẹ bá mi kí Ọlọ́run òtítọ́ onímájẹ̀mú ayọ̀. Ẹ bá mi kí, ẹ bá mi kí. Olùgbórí mi sókè, olùgbórí rẹ̀ sókè. Ẹ bá mi kí, ẹ bá mi kí. Ẹni tó tan ìmọ́lẹ̀ rẹ̀ sínú ayé mi, sínú ayé rẹ̀ táyé wa kò fi mọ ohun kankan, tóun òkùnkùn kò fi nípa àtàgbára lórí ayé ẹni kankan wá o. Ẹ bá mi kí, ẹ bá mi kí o. Ẹ bá mi kí ẹni àgbà ọjọ́. Ẹ bá mi kí ẹni tó jókòó lórí ìtẹ́ o. Ẹ bá mi kí ẹni táyé àtọ̀run bọ̀ o. Ẹ bá mi kí, ẹ bá mi kí o. Jẹ́ ká jọ kí, jẹ́ ká jọ gbéga o. Jẹ́ ká jọ kí, jẹ́ ká jọ gbéga. Jẹ́ ká jọ kí ẹni àgbà ọjọ́. Jẹ́ ká jọ kí ẹni táyé àtọ̀run bọ̀. Jẹ́ ká jọ kí ẹni tó jókòó lórí ìtẹ́ o. Jẹ́ ká jọ kí, jẹ́ ká jọ yìn lógo. Òun ló dá wa láre nígbà gbogbo. Òun ló sọ̀rọ̀ wa dayọ̀ nígbà gbogbo. Òun ni kò fi wá sílẹ̀ láwa nìkan rárá. Ìbámọ̀ ṣe rẹ̀ láyé rẹ̀, ìbámọ̀ ṣe rẹ̀ láyé mi. Ẹnikẹ́ni nínú wa àbá ti dẹni gbàgbé tàbí ìdàkudà o. Bá mi kí o, kí n bá ọ kí. Ẹ bá mi kí o, èmi náà ń bá yín kí. Ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká kí ẹni àgbà ọjọ́. Ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká kí ẹni tó jókòó lórí ìtẹ́ o.
ẹ jẹ́ ká panupọ̀ ká kí ẹni tí ayé àtọ̀run bọ̀ o. Ẹ jẹ́ ká panupọ̀ ká kí ẹni tó ṣe wá lógo lójoojúmọ́. Òun ló ní gbogbo ògo, ìyìn, ọlá àtọpẹ́ o. Mo ṣe ní sára rẹ o, òṣùbà rẹ, sára rẹ o, òṣùbà rẹ, ayérayé aṣẹ̀dá ọ̀run, sára rẹ mọ̀mọ́ rẹ o. Sára rẹ bàbá o, arúgbó ọjọ́, sára rẹ ọmọ o, ọba àwọn ọba o, sára rẹ ẹ̀mí mímọ́ olùtùnú jùlọ, sára rẹ mẹ́ta lọ́kan aláṣẹ pé o, sára rẹ o, òṣùbà rẹ mọ́ rẹ, sára rẹ o, òṣùbà rẹ mọ́ rẹ, ayérayé aṣẹ̀dá ọ̀run, sára rẹ mọ̀mọ́ rẹ o. Orúkọ Jésù Kristi èyí tó ń gbé mi ró, tó ń sọ̀rọ̀ mi dayọ̀, tó máa yé mi tẹ̀síwájú nínú ògo lójoojúmọ́, tó ṣí gbogbo lẹ̀kùn ògo ìgbéga ire fún mi lójoojúmọ́, gbogbo lẹ̀kùn wàhálà ìdààmú ìfòòró gbọ̀yìn ló tì wọ́n pa fún mi o. Bàbá, ọmọ, ẹ̀mí mímọ́ mẹ́ta lọ́kan o. Sára rẹ, òṣùbà rẹ, sára rẹ o, òṣùbà rẹ, ayérayé aṣẹ̀dá ọ̀run, sára rẹ mọ̀mọ́ rẹ o. Kò ní lábẹ́ bó ti wù kó rí, ìwọ nìkan èmi yóò máa fọpẹ́ fún, èmi yóò máa yìn nígbà gbogbo, lọ́jọ́ gbogbo, níbi gbogbo. Olúwa o, ọlọ́run àwọn ọlọ́run, bàbá àwọn bàbá, alágbára jùlọ, ìwọ náà ńkọ́, jẹ́ ká jọyìn bàbá yẹn níbo kí kòkó lè wà, nítorí tìrẹ nìkan ni o. Ìyìn, ògo, ọlá àti agbára. Sára rẹ, òṣùbà rẹ, ọba àkìkì tán, àyìnyìn tán o. Sára rẹ o, òṣùbà rẹ, ayérayé aṣẹ̀dá ọ̀run, sára rẹ mọ̀mọ́ rẹ o. Èmi bá lẹ́gbẹ̀rún ahọ́n fún ìyìn Olùgbàlà, ògo Ọlọ́run ọba mi, ìṣẹ́gun oore rẹ̀ ó ṣe bàbá o. Èmi bá lẹ́gbẹ̀rún ahọ́n kò tó láti fi yìn ọ́ bàbá rere, fóore ìgbàlà àti ìṣẹ́gun ètí mo rí gbà lọ́dọ̀ rẹ̀. Ṣebí ìwọ nìkan ló ṣẹ́gun fún mi níwájú ọ̀tá àti ẹni bí gbogbo, ìmọ̀ ọ̀tá ìmọ̀ èṣù gbogbo, ó dásán ó dòfo lórúkọ Jésù ní bàbá mi o. Èmi bá lẹ́gbẹ̀rún ahọ́n kò tó láti yìn ọ̀rọ̀, ògo Ọlọ́run ire mi, ìṣẹ́gun oore rẹ̀. Ìwọ ló ṣàánú mi, ìwọ ló súre fún mi, ojú rere mo rí gbà lójoojúmọ́. Èmi àti ìdílé mi àwa láyọ̀ àlàáfíà nípa oore ọ̀fẹ́ rẹ ni o. Àtìlẹ́yìn rẹ o ló ń sọ̀rọ̀ mi dayọ̀, ìdarí rẹ lójoojúmọ́ ló mú mi ráríyé o. Èmi bá lẹ́gbẹ̀rún ahọ́n kó tó láti yìn ọ́, ògo ìyìn ọlá ni fún ọ bàbá, alágbára jùlọ o. Èmi bá lẹ́gbẹ̀rún ahọ́n fún yìn Olùgbàlà,
ògo Ọlọ́run ọba mi, ìṣẹ́gun oore rẹ̀. Ó ṣé bàbá àgbà, ẹlẹ́rù nìyí, èmi yìn ọ́ lógo. Ó ṣé ọba àwọn ọba o, ó ṣé bàbá àgbà, ẹlẹ́rù nìyí, mo mọpẹ́ wá fún ọ. Fún oore àlàáfíà, oore jíjẹ mímu, oore ìṣẹ́gun tó fún mi lójoojúmọ́. Ó ṣé Ọlọ́run ìgbàlà, ó ṣé ẹlẹ́rù nìyí, mo mọpẹ́ wá fún ọ. Mo mọ rírì rẹ láyé mi ò ní, mo ṣe mú ọpẹ́ ìyìn wá fún ọ bàbá rere o. Ó ṣé ọba ìgbàlà, ó ṣé ẹlẹ́rù nìyí, ọpẹ́ mi mọ̀ rẹ tí mo mú wá fún ọ. Orúkọ Jésù ó lágbára, orúkọ Jésù ó lágbára, orúkọ Jésù ó làjú àfọ́jú, orúkọ Jésù ó mú ayé mi fọ̀ nínú ògo. Orúkọ Jésù ó lágbára gidi gan. Orúkọ Jésù ó lágbára o. Orúkọ Jésù ó lágbára. Orúkọ Jésù ó jí òkú dìde. Orúkọ Jésù ló gbé mi lékè ìṣòro gbogbo. Orúkọ Jésù ó lágbára lọ́pọ̀lọpọ̀ o. Orúkọ Jésù ó lágbára, agbára rẹ̀ kò láfiwé. Orúkọ Jésù ó lágbára, agbára rẹ̀ kò láfijọ́. Orúkọ Jésù ó sọ ogun gbogbo di pẹ̀tẹ́lẹ̀. Orúkọ Jésù ló sọ̀rọ̀ mi dayọ̀ lójoojúmọ́. Orúkọ Jésù ó lágbára gidi gan. Orúkọ Jésù ó lágbára, ó lágbára, ó lágbára ooo. Orúkọ Jésù ó lágbára ooo. Orúkọ Jésù ló lànà níbi tí kò ti sọ̀nà o. Orúkọ Jésù ló mú mi wọnú ògo tẹ́nikẹ́ni kò wọ̀ rí nínú ìran mi. Orúkọ Jésù ó lágbára. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o, ayé lọ́run. Alágbára jùlọ lẹ́ni tí mo gbójúlé o. Lẹ́yìn Jésù kò má sẹ́nìkan o. Alágbára èmi mọ orúkọ rẹ̀, èmi kò mọ tirẹ̀, tí tèmi lèmi sọ o. Lẹ́yìn Jésù kò má sẹ́nìkan o. Alágbára ló bá tèmi wojú lójoojúmọ́ o. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Aláṣepé ni èmi mọ orúkọ rẹ̀. Òun lẹni tó ń fa ayé mi dára ire. Òun lẹni tó ṣe tèmi ní rere lójoojúmọ́. Òun mọ̀ ní ló fohùn gbogbo ire rọ̀ mí lọ́rùn láti ṣe. Àtọ́bí jù mo mọ orúkọ rẹ̀. Lẹ́yìn
Jésù kọ́ mọ́ sẹ́nìkan kan mọ́ o. Ayérayé lágbára tí mo gbójúlé o. Lẹ́yìn Jésù kọ́ mọ́ sẹ́nìkan kan mọ́ o. Ọba ní ẹni tèmi ń ké pè nígbà gbogbo. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ pé agbára àánú oore ọ̀fẹ́ rẹ ni. Wípé mo sùn mo tó jí látàláfíà. Ìwọ lẹni tó pa mí mọ́ nípa ìyọ́nú àti oore ọ̀fẹ́ rẹ láì wo ti ẹ̀ṣẹ̀ mi. Bàbá, gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ rà ní orúkọ Jésù, ní orúkọ ti Jésù, ní orúkọ ti Jésù. O ṣé Ọlọ́run alágbára, o ṣé atóbi jùlọ, o ṣé ológo jùlọ, ìbẹ̀rẹ̀ àtòpin. Gba ọpẹ́ Olúwa, gba ìyìn mi, gba ọpẹ́ Olúwa, gba ìyìn mi fún dídára rẹ síbi ní gbogbo ọ̀nà. O pé mo sùn ní àtàláfíà, ìwọ pa mí mọ́, o tún mú mi jí ní àtàláfíà. Ààbò rẹ ló dájú lórí mi, agbára rẹ ni èyí. Ìbàmọ́ sí rẹ ni bàbá, àdìkílẹ̀ mi bàmọ́ wí, kílẹ̀ mi bàmọ́ sọ. Ògo ní forúkọ rẹ. Ògo mú mi sùn ní àtàláfíà, o tún pa mí mọ́, o tún mú mi jí ní àtàláfíà. O sì tẹ̀síwájú ní rere pẹ̀lú mi ní àtàláfíà. Èmi gbóhùn sókè tí wọn náà ìwọ sì gbọ́ tèmi nígbà gbogbo fún gbogbo ṣàṣepé ìgbàlà, ìwòsàn, ìyè, ìṣẹ́gun tí wọ́n fún mi lójoojúmọ́ tó ń ṣe ní ayé mi. Ògo ní forúkọ rẹ. Mẹ́mọ́ jùlọ gba ọpẹ́ Olúwa, gba ìyìn mi, Olúwa gba ọpẹ́ Olúwa, gba ìyìn mi. Wípé wọ́n tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbàlà, iṣẹ́ agbára ayé mi ní òwúrọ̀ àìní ọ̀tun ní rere. O ṣé bàbá, o ṣé ọmọ, o ṣé ẹ̀mí mímọ́, àjùlọ gba ọpẹ́ Olúwa, gba títí ayé lè gbé mọ̀yọ́ tí wọ́n gbé ní gbogbo ọ̀nà. Ògo ní forúkọ rẹ, ìyè ní forúkọ rẹ, ògo ní forúkọ rẹ, ìyìn ní forúkọ rẹ fún gbogbo rere tí wọ́n tún ṣe ní ọjọ́ torí lóṣìṣẹ́ ìṣèjọba. Ògo ní forúkọ rẹ, ìyìn ní forúkọ rẹ, àìmọ̀ gba ọpẹ́ Olúwa, gba ìyìn, Olúwa gba ọpẹ́ Olúwa, gba ìyìn. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ ti Jésù Kristi. À ń kà nínú ìwé Matthew orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrin ó lé ní 20 dé ìkejì ó lé ní 30. Matthew 14 ẹsẹ̀ 24 dé 32 rẹ̀. Ṣùgbọ́n nígbà náà ni ọkọ̀ wà láàrin adágún tí irú mi tì sí wá sẹ́yìn nítorí tí afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì sí wọn. Nígbàtí ó di ìṣọ́ kẹrin òru, Jésù tọ̀ wọ́n lọ, ó rìn lórí òkun. Nígbàtí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí tí ó rìn lórí òkun, ẹ̀rù bà wọ́n, wọ́n wí pé iwin ni, wọ́n sì fi ìbẹ̀rù kígbe sókè. Ṣùgbọ́n lójú kan náà ni Jésù wí fún wọn pé, ẹ tújú ká, èmi ni, ẹ má bẹ̀rù. Pétérù sì dá lóhùn wípé, Olúwa, bí ìwọ bá ní, pàṣẹ kí èmi tọ̀ ọ́ wá lórí omi. Ó sì wípé, wá. Nígbàtí Pétérù sọ̀kalẹ̀ láti inú ọkọ̀ lọ, ó rìn lójú omi láti tọ̀ Jésù lọ. Ṣùgbọ́n nígbàtí ó rí tí afẹ́fẹ́ le, ẹ̀rù bà, ó sì bẹ̀rẹ̀ sí rì. Ó kígbe sókè wípé, Olúwa, gbà mí. Lójú kan náà Jésù na ọwọ́ rẹ̀, ó sì dìímú, ó sì wí fún un pé, ìwọ onígbàgbọ́ kékeré, èéṣe tí ìwọ fi ṣiyèméjì? Nígbàtí wọ́n sì bọ́ sínú ọkọ̀, afẹ́fẹ́ dá. Orí ọ̀rọ̀ wa fún ìrìn àjò ọ̀sẹ̀, orúkọ Jésù ni mo pè, gbogbo àìmọ́ ayé mi sì di mímọ́. Ogun ayé mi ọ̀sẹ̀ pátápátá lákùtì ibi kankan. Orúkọ Jésù Kristi ni mo gbójúlé, tí mo gbẹ́kẹ̀lé, tèmi képe nígbà gbogbo. Mo pe orúkọ Jésù Kristi, gbogbo tí ń ṣe àìmọ́ nínú ayé mi, nínú iṣẹ́ mi, nínú ilé mi, nínú ọ̀nà mi, nínú ìrìnàjò gbogbo pátá, gbogbo wọn pátá wọ́n ti kí ni, wọ́n di mímọ́. Lẹ́yìn tí wọ́n di mímọ́, gbogbo tó wá jẹ́ ogun ayé mi pátá, yálà nínú ayé mi, nínú iṣẹ́ mi, nínú iṣẹ́ ìṣòjọ́ mi, gbogbo wọn di kí ni o, wọ́n ṣẹ́ wọlé láìkù sí ibi kankan. Ìwọ náà bákan náà, tí wọ́n náà bá gba Ọlọ́run gbọ́, tó sì gbẹ́kẹ̀lé, tó sì gbọ́ orúkọ, sì gba Jésù Kristi àti ọ̀rọ̀ rẹ̀ gbọ́, ó ké pè, gbogbo tí ń ṣe àìmọ́ ayé rẹ̀ yóò ṣe kí ni o, yóò di mímọ́. Gbogbo tí ń ṣe ogun ayé rẹ̀ yóò ṣe kí ni o, yóò ṣẹ pátápátá láìkù síbi kankan. Nítorí pé àṣẹ ti jáde, ó sì fi di múlẹ̀ wípé kí ni, ní orúkọ Jésù Kristi ni kí gbogbo kọ́ mọ́ ṣe kí ni o, kọ́ mọ́ wọlé. Àṣẹ ti jáde, àti fìdí rẹ̀ múlẹ̀ pé orúkọ yìí lágbéga gidigidi, tó sì borí gbogbo orúkọ.
èyí tó ti fi hàn kedere pé lẹ́yìn orúkọ yìí kò tún sórúkọ kan àbí ohun kan tá a tún lè lò, ẹ̀jẹ̀ rẹ̀ ní o, òun náà ló tún borí gbogbo ẹ̀jẹ̀ pátá. Kò sí ẹ̀jẹ̀ kankan tá a lè lò, kò sí orúkọ kan tá a lè lò, kò sí agbára kan tá a lè lò èyí tó ṣe kí ni o tí ó lè ṣiṣẹ́ tó lè borí títí Jésù Kristi. So àwọn dojúkọ, àwọn ogun, àwọn oríṣiríṣi wàhálà tó lè dìde ibi yòówù kó wù kó ti wá, ìyẹn ọkọ títí ẹ láti pe orúkọ Jésù Kristi pẹ̀lú ìgbàgbọ́, pẹ̀lú inú kan, pẹ̀lú ìfẹ́ títọ́, pẹ̀lú ìwà ìmọ̀, nínú ìbẹ̀rù àti tọ́da ìdarí Ọlọ́run alààyè. Ó sì rí wípé kí ni gbogbo yòówù kó wù kó jẹ, bó ti wù kí àwọn tí wọ́n bẹ ní gbogbo ẹ̀ kí wọ́n pò kí wọ́n lágbára tó, wọ́n ṣẹ̀wọ̀lẹ̀ pátápátá ni wọ́n pààrọ̀ nítorí pé kò sí agbára náà, òun náà tí ó gbórúkọ Jésù tí ò ní ṣe kí ni o, tí ò ní tẹríba, tí ò ní wó lulẹ̀. Kìkìdá yìí pé kí ìwọ gangan fúnra ara rẹ kọ́ mọ́ jẹ́ oníyèméjì, number one. Kìkìdá kí ìwọ gangan fúnra ara rẹ kọ́ mọ́ jẹ́ni tó ń lépa ibi sáwọn ènìyàn, sáwọn sẹ́lòmíràn. Ètò ìpín òsì gbàgbé ohun tí wọ́n sọ, ó ní kí ni bí ìwọ bá kọ̀ láti dáríjì àwọn tí wọ́n ń ṣẹ̀ ọ́, bàbá yìí ti ń bẹ lọ́run gangan fúnra rẹ kò ní ṣe kí ni, kò ní dáríjì ọ́. Ó ní ṣe kí ni dárígbé síwájú àbí àti dáríjì àwọn tó ṣe, ìyẹn pé bí ìwọ bá ṣe ń ṣe sáwọn mìíràn gbà pé bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe kí ni o yóò ṣe ṣe sí ọ. Ọgbọ́n tó rí ni ó ní ìtẹ́ bá fẹ́ káwọn yóò ṣe sí yín náà ní kẹ́yìn ní ó ṣe sí wọn padà. Yẹ pé ìwọ tó ń fẹ́ rẹ ọgbọ́dọ̀ mọ orore sí yẹn, so ó lè wà ní àwọn tí wọ́n ń ṣe bí kọ́ àmọ́ sọ pé kí ni kí orúkọ Jésù kó gbé ọ lọ́nà àwọn tí wọ́n ń lépa rẹ níbi àwọn tí wọ́n gbógun tì ọ, tí wọ́n náà bá jẹ́ tó ń gbógun tì àwọn kan kò bá mọ̀ ń ṣe àwọn kan pẹ̀lú ló gbógun tì, ó ti dán kí wọ́n ṣe kí ni kí wọ́n lè ní pàtàkì lórí ayé ẹ. Orúkọ Jésù yẹn kò lè ṣiṣẹ́ ní àárín yẹn nítorí pé kí ni olè ń jà ni, olè náà ń jà ni. So èyí tó bá ṣe kí ni èyí tó bá lágbára jù kan lọ òun ni yóò tẹ èkejì rẹ̀. Ọmọ pé gbogbo irin eré ni, ṣùgbọ́n ọ̀kan mọ́ tẹ̀ fún kan, èyí tó bá nípọn jù kan lọ àbí èyí tó bá lágbára jù èkejì lọ òun ni yóò mú èkejì rẹ̀ tẹ̀, èyí tí òun tí ó sì dúró gbẹngbẹng. So èyí tó fi jẹ́ pé kí ni fi gbogbo àyà rẹ, gbogbo ọkàn rẹ dúró nínú ìfẹ́ Ọlọ́run, máa rìn lójú ọ̀nà rẹ kó o sì gbàgbọ́. Ó sì rí wípé kí ni orúkọ Jésù Kristi yóò sì kí ni o yóò mọ pé ọ, yóò sì mọ gbé ọ, yóò sì mọ sàn fún ọ fún rere lójoojúmọ́ níbikíbi tó bá wà, ìgbàkúgbà tó bá képe. Ó sì rí pé kí ni yóò mọ farahàn, yóò sì mọ gbé ọ lékè gbogbo tí ń ṣe rere. Gbọ́ ohun tó ṣẹlẹ̀ mí báyìí, nígbà tí wọ́n ṣèrìn rere, Jésù sọ fún àwọn ọmọ yìí rẹ̀ pé kí wọ́n ṣáájú òun lọ láti lọ sódì kejì ibi tí wọ́n gbé lọ. Wọ́n dàrin omi, afẹ́fẹ́ líle bẹ̀rẹ̀, àyíká afẹ́fẹ́ líle tó bẹ̀rẹ̀ yìí wọ́n bá ìjì fà láàrin òkun kí ọkọ̀ mọ́ bá ṣe dànù. Ibẹ̀ ni Jésù náà ti lọ bá wọn, òun á rìn lórí omi láti lọ pàdé wọn níbẹ̀. Ẹ̀rù bá wọn, nígbà tí ẹ̀rù bá wọn, wọ́n akọ́ tí wọ́n kọ́ ṣe, wọ́n ń pariwo, ariwo kí ni wọ́n pa, wàhálà dé o, ìrìn dé o, òkun náà ṣe kí ni o, ibo làwọn ò torí bọ̀. Wọ́n ti gbàgbé wípé kí ni wọ́n ní ẹnìkan tó yẹ kí wọ́n képe ti ṣe Jésù Kristi, wípé Jésù Kristi Olúwa wa ibo ló wà, wàá gbà wá nínú ìjì wọ̀nyí. Ṣùgbọ́n jìnnìjìnnì bò wọ́n, ẹ̀rù bò wọ́n, wọ́n bẹ̀rẹ̀ sí já ìjàkadì tí wọ́n lè ṣe kí ni tí ò lè mú wọn borí ìjì tí ń jà lórí òkun. Ibẹ̀ ni Jésù gbé farahàn. Nígbà tí Jésù farahàn, wọ́n ìwìn ni wọ́n tún pè é pé kò sí ènìyàn tó lè rìn lórí omi lẹ́yìn ìwìn àjànú. Nígbà tí ariwo wọn láwọn pọ̀, Jésù sọ pé òun ni. Pétérù sọ pé táyé pé ìwọ bá ní pàṣẹ kébì kiri lórí omi, gẹ́gẹ́ bá ṣe mọ ìtàn rẹ̀. Ó sọ pé wà ọmọ ń bọ̀ ọlọ́mọ rẹ̀ lórí omi lótútù àti lódodo, nítorí pé kí ni ó ní Jésù Kristi pàṣẹ kébì sínú. Jésù á pàṣẹ kí ni wọ́n náà pé Jésù Kristi sọ̀rọ̀ àṣẹ rẹ̀ sínú ayé mi nìtàn. Ó sọ̀rọ̀ àṣẹ rẹ̀ mi wó ní iyèméjì tó à ń tún ṣe. Ó rí pé iyèméjì Pétérù nígbà tó rí tí afẹ́fẹ́ le, ó jẹ́ kó mọ́ rì. Ṣùgbọ́n ògo fún alókè ọ̀run sọ pé ibi títí gbé lóṣù pé sọ Olúwa gbà mí, Jésù kí ni ó sì gbà lójú ẹsẹ̀. So ìwọ náà kò sí bí wàhálà àti ìdààmú àti ìfúra ẹ̀sìn lè pọ̀ tó, má jẹ́ kó mú ọ sí iyèméjì níwájú Ọlọ́run, sì dúró lórí ẹsẹ̀ rẹ̀, sì gbọ́ Ọlọ́run gbọ́, sì képe wo ìjì àti wàhálà àti ìdààmú ayé tó pọ̀ gẹ́gẹ́gẹ́ tó tàbí pé yọ fẹ́ gbẹ̀mí irọ́ ni. Kì í ṣe wọ́n ní àkọ́kọ́, ó ti ṣe kíní rí Job, ó ti ṣe Abraham rí, ó ti ṣe Isaac rí, ó ti ṣe Anna rí, ó ti ṣe Elizabeth rí. Wo àwọn tó ti ṣeré ti pọ̀, Elijah, Elisa àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n kò ṣe kíni. David gangan ọba tá à ń sọ̀rọ̀ nípa ó ti ṣe rí, ṣùgbọ́n kò ṣe kíni o, kò gbé lọ. A lè ka ya àwọn tó kíni ìjì líle ti dojúkọ ṣùgbọ́n kò gbé lọ. Jésù gangan fúnra rẹ̀ ó dojúkọ ṣùgbọ́n padà sí kíni ó padà yege náà ni. So má jẹ́ kí ìjì líle wàhálà ìfòrò tó dìde sọ yẹ gbogbo wọ̀nyí láti fi mú ọ kúrò lójú ọ̀nà tọ́lọ́run, gbogbo wọ̀nyí láti fi mú kára rẹ kó wúwo kó rẹ̀ ọ́ kí gbogbo ẹ̀ kó sú ọ kó ti kíni kó sọ agbára nù ni.
ìwọ ni kò mọ́ gbà bí ìyẹn bá ṣe ń lé sí bẹ́ẹ̀ ni kò tún mọ tóra dì ní ọ̀tún láti mọ pọ̀ sí ní agbára kọ́ képe orúkọ àmọ́ képe orúkọ Jésù Kristi ó sì rí wípé kíni pátápátá ni gbogbo àwọn ogun yẹn wọ́n ṣe kíni wọ́n ṣe nítorí pé dandan ni tí wọ́n bá ti gbórúkọ Jésù wọ́n gbọ́dọ̀ wọlé agbára wọn mọ sọnù ni nítorí àti orúkọ Jésù láti gbéga gidi àti fún orúkọ tó borí gbogbo orúkọ lọ lẹ́yìn ìgbà tí ó lè ṣẹlẹ̀ gbọ́n tó tún ṣẹlẹ̀ á rí i pé lẹ́yìn tí Pétérù ti ṣe mí tó tún rí tó ta ló ṣe kíní tó ṣe ó ní Olúwa gbà mí ó tún képe Jésù ṣe kíni ó tún náwó rẹ̀ ó fi dì mú ó sì tún mú padà rí lórí omi nígbà tí wọ́n wọnú ọkọ̀ kíní tó ṣẹlẹ̀ ìdákẹ́rọ́rọ́ dé gbogbo òjìṣẹ́ kíni ọ̀dàwọ̀ dúró ìwọ náà tí wọ́n náà bá képe orúkọ Jésù Kristi pẹ̀lú gbàgbọ́ tó múnádóko tó bá képe Jésù Kristi nípa ìgbé ayé ìwà mímọ́ nípa rírìn lójú ọ̀tọ̀ lọ nípa gbígbé nínú òfin Ọlọ́run alààyè kò sí gbogbo tí ń ṣe wà láti dààmú àti ìfòrò ayé rẹ gbọ́ gbogbo wọn ni wọ́n ṣe kí ni wọ́n gbàdàkẹ́jẹ́ orúkọ Jésù Kristi ó lágbára lọ́pọ̀lọpọ̀ orúkọ Jésù Kristi ó ń gbani ó ń lani ó ń ṣẹ́gun fún ni ó ń sọ̀rọ̀ ẹni dayọ̀ orúkọ Jésù Kristi ó ń ba ègún èpè àti májẹ̀mú rẹ gbogbo jẹ́ orúkọ Jésù Kristi ó sọ gbogbo orúbọ àti tutù àti ẹbọ pátápátá gbogbo di asán àti alágbára nítorí pé òun nìkan ló ṣe kí ni ló lágbára ju gbogbo orúkọ lọ ẹ̀jẹ̀ rẹ̀ ni ẹ̀jẹ̀ tó borí gbogbo ẹ̀jẹ̀ ọgbọ́n ni ìrúbọ ẹ̀jẹ̀ rẹ̀ tó dá sílẹ̀ yẹn òun lọ gbé májẹ̀mú tuntun kan dìde ìtọ́ba gbogbo májẹ̀mú ìgbanijẹ ìyẹn pé májẹ̀mú tó ń gbé dìde yẹn kò tuntun májẹ̀mú kankan tó ṣe kí ni o tó tún lè dìde tó tún lè borí rẹ̀ mọ́ sọ fún ẹnikẹ́ni tó bá ti gba Kristu ní àtúgbàlà rẹ̀ tó sì gbé nínú fẹ́ tó ti rìn nínú àdàtì nínú tọ́nà Ọlọ́run alààyè kò sí tàbí ṣùgbọ́n kankan lọ́rọ̀ rẹ̀ níbẹ̀ orúkọ Jésù Kristi ó dandan kó mọ gbé orúkọ Jésù Kristi ó dandan kó mọ sàn fún rere orúkọ Jésù ó dandan kó mọ lápá inú ayé rẹ̀ orúkọ Jésù Kristi ó dandan kó mọ ṣoṣo inú ayé rẹ̀ orúkọ Jésù Kristi ó dandan kó mọ mú ayé rẹ̀ tàn fún ìmọ́lẹ̀ orúkọ Jésù Kristi ó dandan kó mọ mú kí gbogbo tí ń ṣe ogun gbogbo kó mọ wólẹ̀ níwájú rẹ̀ orúkọ Jésù ó ti dandan kó mọ ṣe kíni kó mọ sí àwọn ilẹ̀kùn tí ire ayọ̀ ìgbéga àti tì gbogbo àwọn ọ̀nà ire tó ti dín ní àìkọ́ mọ là padà so gba Ọlọ́run gbọ́ gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ wá gbàgbọ́ nínú orúkọ Jésù Kristi nípa gbígbé ìgbé ayé wa mímọ́ mọ́ ṣe gbàgbé tó bá ti gbé ìgbé ayé wa mímọ́ wọ́n wà ní ewu tó bá wà lára àwọn tí ń ṣe ìbàjẹ́ méjì kejì tí ń wà lára ọmọ ẹni kejì orúkọ Jésù kò sí bó ṣe fẹ́ pé kò lè ṣiṣẹ́ fún ọ nítorí pé ó ń pe orúkọ Jésù láti borí ogun kan ṣùgbọ́n ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ ó jẹ́ ogun fún àwọn kan bó ló fẹ́ kó orúkọ Jésù ṣiṣẹ́ fún ọ kò lè ṣiṣẹ́ ó ti di kíni ológun méjì so èyí tó bá lágbájú àwọn ní ó ṣe kíni o sọ àjàjẹ́ tí wọ́n bá fagagbága ẹni tó bá ṣe kíni tó bá yáwó ní ògo ó gbé ṣùgbọ́n ìtàn pé ti Jésù Kristi ni ọ̀rọ̀ pé ẹni tó bá yáwó kọ́ lóògùn ó gbè lélẹ̀ ti Jésù Kristi kò sẹ́ni tó lè bá fagagbága Ọlọ́run kò sẹ́ni tó lè bá fagagbága so ìdí tó jẹ́ pé kí ni jẹ́ kí ìgbé ayé rẹ̀ kó jẹ́ ìgbé ayé tó wu Ọlọ́run jẹ́ kí gbogbo nǹkan tó máa ṣe kó máa jẹ́ nínú ìfẹ́ àti àṣàdarí Ọlọ́run òfin Ọlọ́run mọ̀ ṣe gbàgbé rẹ̀ mọ̀ ṣàṣàrò rẹ̀ ní ọ̀sán àti ní òru kò sí mọ́ mo wá ṣiṣẹ́ kì í ṣe láti ka ọ̀rọ̀ Ọlọ́run nìkan ní kókó kì í ṣe láti gbọ́ nìkan ní kókó kì í ṣe láti sọ nìkan ní kókó ṣùgbọ́n láti mú wá ṣiṣẹ́ àti láti mọ gbé nínú rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe fà tó ní àti gẹ́gẹ́ bí ó ṣe tọ́ níwájú Ọlọ́run ọ̀lẹ́ kì í wá tún ṣe yẹ nìkan ṣùgbọ́n bí kò sí pé kí ni láti mọ gbọ́ láti mọ mọ̀ kí ni ohun tí Ọlọ́run fẹ́ àbí kí ni tọ́lọ́ fẹ́ kó ṣe àbí ó fẹ́ kó wà kó sì mọ ohun tó fẹ́ kó ṣe kó sì mọ àníbi tó yẹ kí ọ wà ó ti tán sórí ìyókù yẹ ìkan kékeré ni orúkọ Jésù Kristi ó sì rí wípé kí ni ẹ̀rí tó lógo ni ó kù tí ó bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé orúkọ Jésù Kristi orúkọ tó ń gbani orúkọ tó ń lani orúkọ tó ń sọ̀rọ̀ ìdáyọ̀ orúkọ tó ń jáde tó ń tùdí ní orúkọ tó ń múni kúrò nínú ẹ̀rọ̀fọ̀ tó lọ múni jókòó ní ipò ọba ní orúkọ tí ń fàyè gbani níbi gíga nínú ogun tó ga ní orúkọ tí gbani lọ́wọ́ gbogbo tí ń ṣe ègún ìpè orúkọ tí ń pé kí ni àní ń fẹ́ ayé ènìyàn dára ire ni orúkọ tí ń fọ̀hún nínú ayé ènìyàn tó jẹ́ pé kí ni ibi téèyàn ò sí tí wọ́n ń kóra àjọpọ̀ níbi nípa ènìyàn tí iná sì dáhùn nítorí pé orúkọ yẹn ìmọ̀ gbèjẹ ni ìmọ̀ gbẹjọ nírò ìmọ̀ jà fún ni níbi tí yóò sí kíni o tí yóò ti sí tí wọ́n gbogbo ní mọ̀ abálájú tó sọ pé kíni tí ọlọ́ba lè sí wa lójú láti rí ogun tí ń ṣe fún wa a mọ̀ wípé kíni ogun tá à ń fojú rí ó kéré sí ogun tí ń jà wá gangan tọ́nà ṣe fún wa ní kọ̀kọ̀ so fún díẹ̀ ọ̀tọ̀ oyè láti mọ̀ yẹn lọ́gọ́ so gba Ọlọ́run gbọ́ gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ má ṣe ṣe méjì gbé ìgbà ìwẹ̀ mọ́ ó ṣe rí pé orúkọ Jésù Kristi ní gbogbo ọ̀nà yóò mọ̀ sọ fún rere sí àṣàlàfíà bí a ṣe ń ṣe yìí tá à ń tẹ̀síwájú nípa gbígbọ́ Ọlọ́run gbígbé nínú ìfẹ́ rẹ̀ ní gbogbo ọ̀nà nígbà ọjọ́ gbogbo ayé wa orúkọ Jésù Kristi yóò mọ̀ lápá nínú ayé wa yóò sì mọ̀ pé wa yóò sì mọ̀ gbé wa yóò sì mọ̀ sọ fún rere láì àti láíláí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún àánú àti ìrọ̀fẹ́ tí mo rí gbà lójoojúmọ́ láti lè mọ
gbé nínú ìfẹ́ rẹ nípa ìrànlọ́wọ́ rẹ èyí tó mú kí orúkọ Jésù Kristi kọ́mọ gbé mi kọ́mọ gbé mi kó sì mọ̀ sàmì fún rere àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ tí Jésù Kristi ní orúkọ tí Jésù Kristi o ṣe Ọlọ́run ayé rẹ bàbá gba ọpẹ́ àti ìyìn mi ológojọ gba ọpẹ́ àti ìyìn mi fún ìrànlọ́wọ́ àtàdúrà rẹ tó tí mo rí gbà àìláti lè mọ pọ̀ ní okun àtàgbà láti mọ gbé nínú fẹ́ rẹ àìláti mọ ṣe gbogbo nínú fẹ́ rẹ àìláti mọ pa òfin àti àṣẹ àti ìlànà rẹ mọ́ èyí tó mú kí orúkọ Jésù Kristi àdìkọ́ mọ pè mí orúkọ Jésù Kristi kọ́ mọ gbè mí orúkọ Jésù kọ́ mọ sàn mí fún rẹ nígbà gbogbo orúkọ Jésù kọ́ mọ lápàdé irú ayé mi nígbà gbogbo láti mọ mú ayé mi ní tẹ̀síwájú tó ga tó lògojọ o ṣe bàbá bẹ̀mí mímọ́ níta lọ́kọ̀ gba ọpẹ́ Olúwa gba ìbí Olúwa gba ọpẹ́ Olúwa gba ìmí ológo tó di ògo mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo rẹ padà sọ́dọ̀ o ṣe ẹrù jẹjẹ bàbá gba ọpẹ́ títí bẹbẹ tí mo gbórúkọ rẹ dáṣẹ agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ní gbogbo ọ̀nà mo yìn ọ́ mo fọpẹ́ fún orúkọ rẹ fún ìfẹ́ tó tayọ tó lógo jùlọ èyí tí wọ́n fi dá tó fi àánú àti ìyọ́nú rẹ tó wà títí rẹ tó fi ń dá mi láre nípa orúkọ Jésù Kristi ìjẹ́ pé kò sígbà tí mo ké pe orúkọ Jésù Kristi tí àwọn ọ̀nà tó dí tí kì í là fún mi àwọn ilẹ̀kùn ire tó ti gbogbo tí ò ní ṣe fún bàbá gba ọpẹ́ àti ìmọ̀ àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi Ọlọ́run ayamọ̀dá gbogbo padà sọ́dọ̀ mọ́sọ̀ wípé o ṣe àjùlọ mọ́dá gbogbo padà sọ́dọ̀ mọ́sọ̀ wípé o ṣe èyí fún ìṣeun fẹ́ àtàánú rẹ̀ tó wà tó dúró títí láìláì ní èyí tí wọ́n fi ṣàṣegbé tó ga tó lògùn ní ayé mi èyí tí wọ́n fi fífẹ́ àti dára hàn sí nígbà gbogbo ìtọ́bẹ̀ níbi wípé kí ni àní orúkọ Jésù Kristi àní ó pè mí ó gbè mí ó sì ṣẹ̀mí fún rere ànígbàkúgbà tí mo bá ti ké pe orúkọ Jésù Kristi gbogbo àwọn ọ̀dọ̀ ire ògo ìgbéga gbogbo tó ti dín ní àní ọ̀nlá padà fún mi gbogbo àwọn ilẹ̀kùn ògo ilẹ̀kùn gbé ilẹ̀kùn rere ilẹ̀kùn àṣẹ gbogbo àyè tó ti ti rẹ̀ àyíbó sí pé orúkọ Jésù ó ń ṣe fún nípa gbogbo àṣẹ rẹ̀ ni Ọlọ́run gbogbo mọ̀ sọ wípé ó ṣe wípé àdìgbò àti báyìí pé orúkọ Jésù Kristi àdìgbò tí ń ṣe ogun àti àbò fúnra yẹn pátá àdìgbò wọn pátá ni wọ́n ń ṣẹ̀wọ̀n rẹ̀ pátá ògo ní forúkọ rẹ̀ bàbá òyìn ní forúkọ rẹ̀ mọ́ àánú àti ìfẹ́ àti ṣe òfin àánú rẹ̀ tó ga tó lógo ló ṣe yìí nínú ayé mi mo yìn ọ́ Olúwa fún dídára sí mi ní gbogbo ọ̀nà mo yìn ọ́ àtúbọ̀ fún dídára sí mi ní gbogbo ọ̀nà ògo ní forúkọ rẹ̀ ìyìn àtọ́pẹ́ ní forúkọ ní gbogbo ọ̀nà mo sọ wípé ó ṣe ní gbogbo ọ̀nà mo gbórúkọ rẹ̀ ní gbogbo ọ̀nà mo sọ wípé ó ṣe ní gbogbo ọ̀nà mo gbórúkọ títí ìbẹ̀bẹ̀ tí mo gbórúkọ ó ṣe bàbá wa Ọlọ́run àwọn Ọlọ́run àwọn mẹ́rin gba ọpẹ́ àtìyìn agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi kí bàbá yẹn yìn bàbá yẹn dá gbogbo ogun padà sọ́dọ̀ ọlọ bàbá yẹn nítorí pé kí ni ìṣeun fẹ́ àtàdúrà tó wà tó dúró títí láláì òun ló mú ọ kí èmi àti kárí orí ọ̀fẹ́ wọ̀nyí gbọ́ táìpé ni ti pípé ni èmi ò rí ibi tí mo pé sí mo sì mọ̀ pé ìwọ gangan èmi ò rí ibi tó pé sí ètò pé èmi ò rẹ́ni tó ṣe kí ni o tó pé níwájú Ọlọ́run nínú ayé ẹni tó pa òfin Ọlọ́run mọ́ jù kò lè dúró kọ́ fọwọ́ sàrẹ́ pé òun ṣe kí ni òun pé ẹni ká mọ̀ sọ ti tèmi tí èmi jẹ́ pé gbogbo ìkanra ni èmi jẹ́ pé kí ni ìbínú ni bí kí ni lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ sọ pé kí ìbínú rẹ̀ kí n yàgò fún ìbínú ṣé mo tún dẹ́pà tí mọ́ bínú ni tẹ́lẹ̀ kan bá kọjá ìyẹn tó dé bá ṣe kí ni ọ̀tẹ̀ tó rú àwọn àkókò jẹ́ pé kí ni ara ń kan olówó àti ìrẹ̀ ní ìdọ̀jú kan báyìí tí máa sọ lẹ́ẹ̀kejì tó bá ti gbọ́ báyìí ìfọ̀tí súnmọ́ tọ̀ nìyẹn ṣé ìtọ́lọ̀ ń béèrè nìyí kó lè bá mọ̀ pé kò síbi tẹ́nì kò sẹ́ni tó pé dandan ni tá a bá wádìí ẹnì kọ̀ọ̀kan ó níbi tí kálukú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run bá wa ń bá kálukú máa lébu rẹ̀ tó kì í ṣe ìpín torí pé o pé lọ́lọ́run fi fi àyè gbà pé kó o ké orúkọ Jésù Kristi kí n pé orúkọ Jésù Kristi kí ìyanu ṣiṣẹ́ rẹ̀ nínú ayé mi kí ọ̀rọ̀ ayé mi kó nítumọ̀ àánú ni so fi ìtara dá gbogbo ògùn padà sódò náà mọ rírì Ọlọ́run nínú ayé rẹ̀ o lè mọ̀ tí ní tọ́ fẹ́ ṣùgbọ́n èèyàn sọ pé kọ́ mọ̀ mórí Ọlọ́run láti lè yìn ọgbọ́n tó wí ni ó ní ibikíbi yóò kẹ́ ti bára yín ipò yóò kó wù kẹ́ lè bára yín òun yóò kọ́ lè kẹ́ mọ́ ìlà kọjá gbogbo ògùn àti yìn kàmọ́dá padà fún sọ́dọ̀ wọn lọ́wọ́ aláṣẹ kàmọ́ yìn wọn lọ́rẹ̀ nígbà gbogbo ní ọjọ́ gbogbo so má gbàgbé ibi tó wà àbí ìlà kọjá rẹ fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run nítorí pé kiri iṣẹ́ òfin àtàlẹ́ tó wà tó di títí láláì ni òun ló fi ń gbà ọ́ tó ń ké porúkọ Jésù Kristi tó sì ń rí àánú gbà tó sì ń rojú rere gbà porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ wípé kí ni ìṣeun fẹ́ àtàánú rẹ̀ tó wà tó dúró títí láláì ni ó ń fọnú ayé mi ó sì fa àánú ayé mi èyí mú kí orúkọ Jésù Kristi kó sàn mí fún rere kó mọ pé mi fún rere nígbà gbọ́n lọ́jọ́ gbogbo tó bẹ̀rẹ̀ bíi pé kí ni gúúsù àríwá ìlà oòrùn ìwọ̀ oòrùn àti gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ wọ́n ń jíṣẹ́ àyè fún mi wọ́n sì ń yọ̀dá gbogbo tí ń ṣe eré fún mi bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi
ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Ó ṣe Ọlọ́run ayérayé bàbá gba ọpẹ́ àti ìyìn mi, ẹ̀bí àwọn orí gba ọpẹ́ àti ìyìn mi, èyí fún oore láti wọ́n ṣe fún mi, tí ń fún nípa ìfẹ́ tọ́lá tó lògò tí wọ́n fi hàn fún mi, nípa ìṣeun ìfẹ́ àtànú ẹ̀ tó wà tó dúró títí láéláé ni, èyí tí ó mú kí orúkọ Jésù Kristi àdìkó gbé mi, orúkọ Jésù Kristi àdìkó pé mi, orúkọ Jésù Kristi àdìkó mọ̀ ṣàn mi fún rere tó bẹ́ẹ̀ níbi wípé kí ni àdìkó ṣùgbà tí mo ké pe orúkọ Jésù Kristi ni àdìtẹ́ pé kí ni èyí rí ìyanu àyàbí gbéga ayọ̀ tó bẹ́ẹ̀ níbi wípé kí ni àní orúkọ Jésù Kristi ó mú kí gúúsù àríwá ìlà oòrùn ìwọ̀ oòrùn àti gbogbo tí ń ṣiṣẹ́ wọlé pátá àdìkọ́ mọ̀ ṣe mí lóore, àdìkọ́ mọ̀ ràn mí lọ́wọ́, àdìkọ́ mọ̀ jíṣẹ́ rẹ̀ fún mi, àdìkọ́ mọ̀ mú òun rere gbogbo àdìtẹ́ mi lọ́wọ́, àdìkọ́ mọ̀ mú rere rọrùn fún mi láti mọ̀ ṣe nígbà gbogbo. Ògo ni fún orúkọ rẹ̀ bàbá mi mímọ́, ògo ni fún orúkọ rẹ̀ mẹ́ta nínú ọ̀kan, ògo ni fún orúkọ ayé rẹ̀ bàbá gbà ọpẹ́, Olúwa gbà yìí, Olúwa gbà ọpẹ́, Olúwa títí ìbọn mọ̀ yíyan bàbá mi mọ́, o ṣé Ọlọ́run ayérayé, o ṣé ológojò, o ṣé olùrọ̀fẹ́, ẹ̀mẹ́ gbà ọpẹ́, Olúwa gbà yìí, Olúwa gbà ọpẹ́, Olúwa gbà yìí. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ó ṣe Ọlọ́run ògo wípé kí ni ní gbogbo ọ̀nà èmi pé kó orúkọ Jésù Kristi ayé mi fọ̀ nínú ògo, ìtẹ̀síwájú ògo dé bá mi. Mo dúpẹ́ pé ní orúkọ Jésù Kristi mò ń tinú ògo bọ́ ní ògo, ní orúkọ Jésù Kristi gbogbo rẹ ní pátá gbogbo ọwọ́ wá sí mi ṣe, ní orúkọ Jésù Kristi gbogbo ilẹ̀kùn orí ilẹ̀kùn àìlẹ̀kùn gbígbà ilẹ̀kùn òbùkún ó ń ṣe fún mi togotogo, bẹ́ẹ̀ ni gbogbo àìsàn tó lẹ̀ ti rere ọjọ́ pípẹ́ gbogbo ìlérí ọjọ́ pé gbogbo ọ̀sẹ̀ kí ni ọwọ́ wá sí mi ṣe. Bàbá mo mọ rírì tútù rẹ mo sọ wípé o ṣe gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Ọlọ́run ògo, Ọlọ́run yìn, Ọlọ́run ayé bàbá gba ọpẹ́ àti ìyìn mi, atóbijọ́ gba ọpẹ́ àti ìyìn mi, olórọ̀fẹ́ gba ọpẹ́ àti ìyìn mi fún títóbi rẹ nínú ayé mi bàbá ọmọ ṣe o wípé ní orúkọ ti Jésù Kristi nígbà gbogbo lọ́jọ́ gbogbo àní ó ń pè mí, ó ń gbè mí, ó sì sàn mí fún rere. Èyí nípasẹ̀ orúkọ Jésù Kristi àníbójẹ́ tó tinú ògo bọ́nú ògo, ànípasẹ̀ orúkọ Jésù Kristi bójẹ́ tó tinú lábọ́nú ọ̀la, ànípasẹ̀ Jésù Kristi ìtẹ̀síwájú rẹ tó ga tó lògòjọ́ ó ń tètè mi àìdínú ayé mi nínú ṣẹ́wọ̀n ṣe ìjọ mi nínú ìpàṣẹ mi nínú ayé mi sẹ́ àì orúkọ Jésù Kristi ó mú ayé mi gbòòrò sí ní rere togotogo, orúkọ Jésù Kristi ó mú gbogbo tí ṣe rere àti àsọtẹ́ rere àti májẹ̀mú àti gbogbo rere gbogbo táyé mi náà àwọn ọmọ tèmi lọ́wọ́ kó sì mú wá sí mi sẹ́ láì mú ní àkàrà dání. Orúkọ Jésù Kristi àní ó mú kí gbogbo àrídáwọ́ ní gbogbo kọ́mọ yọrí síre kó sì mọ kún fún ògo àti ẹjọ́ dánú ògùjọ ó ṣe bàbá mẹ̀mí mímọ́ ayé mi dàkún gba ọpẹ́ Olúwa gba ìmí mo yàn ọ́ ojú pé ní gbogbo ọ̀nà àní ihò rere gbogbo tó lògòdò àjọ ọbẹ̀ tẹ̀mí lọ́wọ́ àní gbogbo mo bẹ̀ sí ní gbà eré mo bẹ̀ sí ní gbà gbéga mo bẹ̀ sí ní tẹ̀síwájú lọ́gọ̀ tó gòjì lọ orúkọ Jésù Kristi àìnípa gbára àti oore fàtàlú ẹni Ọlọ́run ẹ̀yẹ bàbá tẹ̀mí àní ó má yẹ mi fọ̀ nínú ògo ó má yẹ gbàbí nínú ògo tó ga jùlọ àní mo ti gbogbo àní mò ń pọ̀ sí ní ògo mò ń pọ̀ sí ní àmọ́ ń pọ̀ sí ibi togo tó ga tẹ̀lé pẹ̀lú òṣìṣẹ́ Ọlọ́run ayẹ ológojò gba ọpẹ́ àgbẹ̀ gba ọpẹ́ olùwàgbà yìí mi olùwàgbà ọpẹ́ olùwàgbà yìí pé nípa gbogbo àyẹ̀sọ́ yọ̀ síbi tún tẹ̀sí èmi ó tún mọ̀ pọ̀ sí tún mọ̀ gbẹ̀rẹ̀ tí mọ̀ gbòòrò sínú ògo bẹ́ẹ̀ ni ire gbogbo yóò tún mọ̀ jẹ́ tèmi nínú ògo tó ga jùlọ pẹ̀lú ògo tó ga tẹ̀lé pẹ̀lú ọmọọṣẹ́ Ọlọ́run àánú ọmọọṣẹ́ Ọlọ́run lọ fẹ́jọ títí ìbẹ́ mọ̀ ẹ̀ tí mo gbórúkọ yà láì àti láì ní orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àánú ni mo béèrè fún, Ọlọ́run ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ní orúkọ Jésù Kristi wá sọ mi di mímọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Àánú ni mo béèrè fún bàbá ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ ní gbogbo tí ṣe kọjá ẹ̀ṣẹ̀ bàbá sọ mi di mímọ́ ebi ò ní òun kan sọ ju pé kí ni bàbá ṣàánú fún mi dárí ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ ní orúkọ Jésù Kristi. Olúwa àrí ohun kan sọ tí mo béèrè náà ni wípé kí ni dárí jì mí ṣàánú fún mi nínú ìṣòro fẹ́ àtàánú tó wà tó dà tó ti lára ni àwa wí kò ṣe fún tí mo bẹ́ síwájú ọkọ̀ ṣàánú fún kò sì dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ dárí jì mí sọ gbogbo ẹ̀ṣẹ̀ mi sọ mi di mímọ́ dárí gbogbo àṣírí jì mí sọ mi di mímọ́ ní orúkọ Jésù Kristi. Gbogbo mi yóò kúrò ṣẹṣẹ mo bá dárí jì mí sọ mi di mímọ́ nínú ìṣòro fẹ́ àtàánú bá dárí jì mí sọ mi di mímọ́ ògo yìí ó ti mọ̀ jẹ́ tètè àwọn òṣè bàbá torí pé ìṣirò ẹ̀ ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ètí kò ṣírù wà tuntun mẹ́mọ́ lẹ́yìn rẹ̀ tó tún wúlò mọ́ ní orúkọ Jésù Kristi ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ tún ní ẹ̀jẹ̀ Jésù Kristi ètí ṣe májẹ̀mú tuntun tí kò sí májẹ̀mú kan tó tún wúlò mọ́ lẹ́yìn rẹ̀ ni Ọlọ́run ṣe fún mi ní ọ̀tún àti wà lọ ní gbogbo rẹ̀ nígbà gbogbo ya kì í ṣe mi mọ́ ní gbogbo ayé mi kì í jẹ́ ohun dùnú ohun àmúyangàn ẹni bí ọkùnrin ní gbogbo ayé mi láì àti lálẹ́ àti gbogbo tí ń ṣe àkọsílẹ̀ àti àwọn ẹ̀sùn gbogbo tá a kó jọ nípa mi ni
níbi ní búburú ni àti ẹni bẹ̀rẹ̀ àti ẹni tá a bẹ̀rẹ̀ ọwọ́ ẹ̀ àti gbogbo agbára àtijọba gbogbo pátá àti ìgbìmọ̀ gbogbo pátá kí wọ́n parun lójijì nípa agbára àti àṣẹ rẹ̀ ó àní bẹ́ẹ̀ náà ni Sátánì àtijọba òkùnkùn àti gbogbo àwọn ẹni búburú àti àríkìrì kí wọ́n gbọ́ pátá gbogbo ju tí àti ẹ̀ ń wá lọ ẹ̀yà kí wọ́n tó wọnú gbèkùn ọgbọ́n àníṣe tó ju tí àti ẹ̀ ń wá lọ lórí ọ̀rọ̀ ayé mi àti lórí gbogbo tí ń ṣe tèmi rere tẹ́ mọ́ àwọn olórí àwọn aládùn àwọn olórí mi àníṣe tí lórí ọ̀rọ̀ wọn àìkí wọn jẹ́ alálàgbà kí wọ́n jẹ́ ní gbèkùn kí wọ́n kún pàánù sí gbèkùn kí wọ́n mọ̀ sí náfààní àti ní pàtàkì kankan mọ́ láì àsìlálẹ́ ní ìrì bọ́bí ìwẹ̀ mọ̀ tó ní ẹ̀jẹ̀ tí wàá ṣe pọ́pọ́ láti gbọ́ apá tó fi ń jọ́ lọ́rùn ni èmi gangan fúnra mi ọ̀tún lójoojúmọ́ àìnímọ̀ ń wádìí mi kò sì mọ rídìí ayé mi kí ni àwọn ohun tó wà nínú ayé mi tí yóò fògbà àti fọ́ ọlọ́run àlàyé tí inú wọn lọ́rùn ọ̀dọ̀ sí kọ́mọdé fàtú ti gbogbo ọ̀yà kọ́mọdé fífọ́ dànù ti gbogbo àìkó sì mọ ti jó toru ọkọ̀ kan gbọ́dọ̀ kó sínú ayé mi ọkọ̀ tó gbọ́dọ̀ náfààní àti padà sínú ayé mi mọ́ ayé mi kọ́ jẹ́ mi mọ́ pátá fóògó àti inúgbò rẹ tọ́bẹ̀dẹ̀ bí pé kí ni àìkí jẹ́ ìmọ̀lẹ̀ àti iyọ̀ tó ń lágbára sí lójoojúmọ́ tó ń pọ̀ sí lójoojúmọ́ tó ń mọ́lẹ̀ sí lójoojúmọ́ tó sì ń dùn sí lójoojúmọ́ tó wá tó ń dára sí lójoojúmọ́ tọ́bẹ̀dẹ̀ bí pé kí ni àní gbogbo ògo yìí sì ń jẹ́ tiwọ́ lọ́rùn àlàyé ìjẹ́ pé nípasẹ̀ ti tèmi àmọye gbà ní ọlọ́run gbàmí káàrígun mẹ́rin àgbàlá ayé wọ́n jẹ́ ti ń jẹ́wọ́ Jésù Kristu ní ọtí gbàlà ìyẹn ní kọ́kọ́ ayé wọn gangan kún fún ògo àti wàásù tóbi rẹ ayé wọn sí orúkọ Jésù Kristu ó ń sàn wọn fún ó sì gbé wọn fún rere orí yìn orí ògo tó ga jù ó sì gbẹnu wọn tó bẹ̀rẹ̀ pé gbogbo ayé mì tìtì gbogbo ìjọba òkùnkùn àti Sátánì àti ẹ̀kẹ́ yóò sì ń pa lójoojúmọ́ ṣùgbọ́n ìjọba àwọn ọlọ́run gbòòrò sí lójoojúmọ́ ìrírí bọ́bí wẹ̀ mọ̀ tó ní ẹ̀jẹ̀ Jésù Kristu ni ọlọ́run ṣe fún pápá láti gbogbo agbára tó fi jẹ́ ọlọ́run ni ní ọ̀sùn àti wá lọ àní ní gbogbo gbà ní gbogbo ọjọ́ ní ọ̀tún ọ̀tún ya jẹ́ kí ìborí ìdáláre gbà lọ́dọ̀ rẹ kí ìmọ̀jẹ̀ ìdáláre lọ́dọ̀ rẹ àní kí túmọ̀ pọ̀ ní ìdáláre rẹ níwájú ènìyàn gbogbo àti ní gbogbo jẹ́ máa ṣe ní gbogbo ìdáwọ́lẹ̀ mi ìjọba orun kọ́ mọ̀ sí bọ́sọ̀mọ́ kí mọ̀ sí dẹ́yìn tàbí nìkẹyìn kí gbogbo bọ́ sì jẹ́ àpèrò sọ́kọ́ tí kì í bọ́kọ̀ làbí sábọ̀ tó ń túwọ̀ ojú ọ̀nà fún àwọn ènìyàn ṣùgbọ́n tóun gangan ti ń jẹrà síbi tí a gbé sí láti mọ ju ojú ọ̀nà fún àwọn ènìyàn nípa ìrìbọ̀ ìwẹ̀ nímọ̀ tó ní ẹ̀jẹ̀ Jésù Kristi ni ọlọ́run àánú oore ọ̀fẹ́ ojú rere ìyọ́nú àti àtìlẹ́yìn àti ìdáláre rẹ àti ọ̀nà rere àti tí ènìyàn gbogbo kárí àgbáyé jẹ́ kí túbọ̀ mọ́ rí wọn gbà ayé mi kó amọ̀ kún fún ògo ayọ̀ ìdùnnú ìgbéga àtòrí tọ́ta tó lògo jùlọ ẹ̀rí ayọ̀ mi kó tó wá kún fún ọ̀pọ̀lọpọ̀ ògo bẹ́ẹ̀ ni àní bẹ́ẹ̀ jẹ́ pé ní ọ̀tún kí tó amọ̀yọ tuntun pẹ̀lú ògo tuntun àṣìṣe ìṣàṣojọ́ mi gẹ́gẹ́ bí ọjọ́ àṣeyọ tuntun pẹ̀lú ògo tuntun lójoojúmọ́ nípa àṣẹ àtàgbára rẹ orúkọ Jésù lẹ́mẹ̀ta ẹ̀jẹ̀ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ọlọ́run ògo ọlọ́run ìbá bá ìrìbọmi ìwẹ̀dùmọ̀ ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún o àìní ọ̀tún bàbá ṣé òrìbọ̀ àti ìwẹ̀dùmọ̀ tó fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ bí mẹ́jẹ agbára ẹ̀jẹ̀ tí kò ní àkàbí tí kò náà fẹ́ ẹ̀jẹ̀ tí ń ṣe ẹ̀jẹ̀ ìrúbọ tí ò sí ìbọkọ mẹ́rin tó tún wúlò mọ́lẹ́yìn rẹ̀ àìní tó bá gbogbo ìrúbọ gbogbo jẹ́ pátá ẹ̀jẹ̀ tí ń ṣe ẹ̀jẹ̀ májèmí tí kò sí májèmí kan tó tún lè dìde mọ́lẹ́yìn rẹ̀ ni ètò tí gbogbo májèmí bá jẹ́ ní Olúwa ìrìbọmi ìwẹ̀dùmọ̀ tó lè jẹ́ aṣèwòtò wà bá tó fi jọ́ lọ́rùn ní gbogbo ọ̀rọ̀ ní gbogbo ojú ayé bẹ́ẹ̀ kí jẹ́ mímọ́ àdìfóògùn àṣìlógo rẹ̀ ní gbogbo ojú ayé bẹ́ẹ̀ àdìkí jẹ́ ìmọ̀lẹ̀ iyọ̀ àti òdòdó àmúyẹ̀gá ẹni bí ọkọ rẹ̀ nígbà gbogbo láì àti lágẹ́ bí àfijẹ́ bí ọkọ rẹ̀ ṣe àìrí gbogbo ojú ayé bẹ́ẹ̀ àdìkí mọ̀ jẹ́ òdùnnú ohun àmúyẹ̀gá fún ọlọ́run alẹ́ pátá ní gbogbo ọ̀nà àìrí gbogbo tí ń ṣe ẹ̀sùn ní sáwọn àkọsẹ́ gbogbo ìtakojọ nípa mi ni àìní àti tí ń bẹ lọ́wọ́ àti tàbí lọ́wọ́ àti gbogbo agbára àti gbogbo pátá yà kí wọ́n parun lójijì láì kù síbi kan ṣe orúkọ sí Jésù Kristi ìrìbọ mi ìwẹ̀ mọ̀ tún lẹ́jọ́ yà ṣe nǹkan pátá tí wọ́n bá sọ fi dọ́lọ́run ni àìní Sátánì àtàrí kérékèrè àti gbogbo àwọn ẹni bẹni búburú àti gbogbo gbogbo pátá ju tàti wà lórí ọ̀rọ̀ ayé mi àìlóró ṣe ìṣàṣùjọ àti gbogbo àwọn olórí àwọn aláàdúró mi olùrànlọ́wọ́ bóyá àìsẹ́ kí wọ́n wọnú gbẹ̀kan lọ àìjọta wọn pátá kí wọ́n dé lágbára kí wọ́n dé ojú kó sì bẹ́ẹ̀ ní orúkọ sí Jésù Kristi rẹ̀ yẹ kí wọ́n sọ gbàgbà àìkó tó gbọ́dọ̀ ní pàtàgbà kankan mọ́ lórí ayé mi lórí ṣe àti gbogbo àwọn olórí àtàlẹ́ olùrànlọ́wọ́ pátá bàbá àìyírí bọ́ọ̀bù rẹ̀ mọ́tún náà jẹ́ tó aṣẹ́ fún pátá tí wọ́n gbà tó fi jọ̀rọ̀ ní ọ̀tún ju àti wá ní orúkọ sí Jésù Kristi èmi gángan ní ọ̀tún náà tó yà mọ̀ wájà ayé mi kò sì mọ rí ayé mi kéde àwọn nǹkan tí ó wà ní ayé mi tí ìwọ Ọlọ́run tí ó fògo fún ọ kó mọ jí fa tútù gbogbo àìkó mọ jí fífọ́ dà túbọ̀ kó ráì mi àìkó sì mọ jí jíjó tó rú àìní ọkọ̀ gbọ́dọ̀ kù sínú ayé mi ọkọ̀ tó gbọ́dọ̀ náà ti padà sínú ayé mi mọ́ ayé mi kò jẹ́ pátá fún ògbà àti ògo rẹ ní gbogbo ọ̀nà ẹ̀yà kì í jẹ́ ìmọ́lẹ̀ iyọ̀ ìtọ́dára tó lágbára tó lògòjò tó ní ẹgbẹ́ tó ní ojúmọ̀ tó ládùn tó sì ń tàn tó sì ń gbèrè tó jẹ́ nìkan ò lè bàjẹ́ kò lè gbé bàjẹ́ kò lè sọ̀dọ̀ òbú lálẹ́ ìtẹ́ pé ògo yóò sì jẹ́ tí ó sì mọ̀ jẹ́ nígbà gbogbo ǹjẹ́ pé àmọye ní ọ̀nà àmọye ìgbà ẹ̀nà táwọn sí tí ó lọ́ka tí ò níyì tí ò ní yẹ káàdì gómìnà àgbàlá ayé àyẹ̀wò sì mọ gba Kristi ní Olúwa tó gbàlà wọn àyẹ̀wò sì mọ sí láti mọ gbé nínú mọ láti kó lóògbé tuntun kòkò èyí tí àyẹ̀wò sì mọ polongo tuntun bí ẹ jẹ́ pé orúkọ Jésù yóò sì mọ pè wọn yóò sì mọ sànmọ fún yóò sì mọ pè wọn àyẹ̀bẹ́ẹ̀ ni àyè gbogbo tí ìṣòro àyè yóò sì mọ ṣe ìyẹn pé orin yìí orin ògo yóò sì mọ gbẹnu wọn nígbà gbogbo láti bọ́ kí gbogbo ìjọba Sátánì àdìkọ́ mọ parun yóò sì mọ ìjọba ọ̀nà kó sì mọ gbòòrò lójó sínú nígbà gbogbo lọ́jọ́ gbogbo bàbá ìrírí gbogbo ẹ̀rọ mọ́tò náà jẹ́ tó aṣíwọ́ láti wọ́n tó fi jọ lọ́rùn ni ní orúkọ tí Jésù Kristi náà sáré ṣe ọ̀yà àní ìdá àárẹ̀ ẹ̀jẹ̀ gbogbo àní gbogbo náà túbọ̀ dàmí àjàtọ̀ lọ àjẹ́ kí mo pè ní
ìdáláre jẹ́ kí mo ìdáláre gbà nígbà gbogbo níwájú ènìyàn gbogbo ní gbogbo jáde ní gbogbo ìgbésẹ̀ ní gbogbo rẹ̀ pápátá gbogbo ìjọba òru àìkọ́mọ̀sí bọ́sọ̀ mi lọ́wọ́ kí mo sì dé ìtàlú níkẹyìn àìkímọ̀sí jẹ́ àpò ìtọ́kọ́ sí kì í bọ́kọ̀lọ́ àìní tó ń júwò jóná fún ẹ̀sùn tó ń gan tí ń jẹ́ra síbi tí a ti ń gbé sí láti mọ júwò jóná fún àwọn èèyàn ní orúkọ Jésù rẹ̀ ìrìbọn ìwẹ̀ mọ́ọ̀tún ní ẹ̀jẹ̀ tí a ṣe ń pa láti wá tó fi jọ́lọ́run ni àìnípa gbogbo ọjọ́ gbogbo ní gbogbo ọ̀nà àìnípa àánú oore ọ̀fẹ́ ìyọnu àtọ́jú rere ọ̀dàbà àti bẹ̀rẹ̀ náà jẹ́ kí mo rí àdùn rẹ̀ gbà jẹ́ kí mo rí ojú rẹ̀ jẹ́ kí mo yọnu dáadáa rẹ̀ gbà àtọ̀nà rẹ̀ àti tìǹyàn kí tó àmọ́ ní ọjà tí wàá lọ nínú ògo tó ga jù àyíkébi kí tó àmọ́ fọ̀ wọn àní ìrànlọ́wọ́ tó ga jù kó tó mọ̀ jẹ́ tẹ̀mí gbogbo ẹ̀rí ẹ̀mí kó tó àmọ́ lógo tó ga jù rẹ̀ pẹ́ tó lójú wọn ọjọ́ ìjọ tuntun pẹ̀lú ògo tó ní àṣẹ àtagbára rẹ̀ wọ́n yá àríkó wọnú ayé mi àní ní ọ̀tún náà tún lójoojúmọ́ àti ìgbà ṣẹ́ṣẹ́ àṣọ ìjọba àti gbogbo ṣìṣẹ́ pátá àti àwọn àdá tó rí àkábọ̀ ìjọ tuntun pẹ̀lú ògo tó lójoojúmọ́ ògo yẹn kó sì mọ̀ jẹ́ tiwọ́ lọ́wọ́ aláyé wọn bá àìní orúkọ Jésù Kristi ẹ̀yà tó bọ̀ gba gbogbo bó ti wà gbogbo ayé mi láti mọ̀ gba gbogbo ògo ní fọkọ̀ ti ṣe ìní fọkọ̀ tí ìgbẹ́mọ̀ yìí mọ̀ gbogbo bàbá òṣìṣẹ́ bàbá òṣìṣẹ́ ọmọ iṣẹ́ mi mímọ́ agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ Ọlọ́run wa láì kọ́nù mi kó sì mọ́ jò ní gbogbo ọ̀nà láì sí mi àti ní àṣà rẹ̀ ní ọ̀tún kí tó wá pọ̀ sí ní agbára kí ó jágbá ní Ọlọ́run wa láì láti mọ gbé nínú ìfẹ́ àti òtọ́ àdúgbò Ọlọ́run wa láì láti mọ gbé nínú ìtọ́ni àti ìkọ́ni Ọlọ́run wa láì tó bẹ̀ débi pé kí ni orúkọ Jésù Kristi kó tó wá sàn mí kó tó wá pè mí kó tó wá gbé mi lọ́pọ̀lọpọ̀ ju tàtí wá lọ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní ọ̀sẹ̀ iná bèbí mọ Ọlọ́run àlàyé ní gbogbo ọ̀nà kóró mi àìkó sí mọ́jú dídí ní orúkọ Jésù àìkóró mi kó sí mọ́jú dídí nípa agbára tó kà tó tẹ̀ mí mọ́ àìkóró mi ti gbogbo agbára tó kà tó lògùjọ ayakọ̀ amọ̀jọ láyé ìsinmi ẹ̀sẹ̀ rẹ̀ àìní ọ̀tún kí tó pọ̀ sí ní agbára àìkí tó jágbá nínú Ọlọ́run àti Jésù ìtàtí wa lọ tó bẹ́ẹ̀ ni pé ní orúkọ ti Jésù Kristi ju ìtàtí wa lọ sẹ́ ọ̀ ní orúkọ ẹbí ó tún mọ gbé nínú ìfẹ́ Ọlọ́run àlàyé ẹbí ó tún mọ pa ìfẹ́ lómi ó tún mọ rìn nínú tàbí tó lórí ọ̀gá ìtí ó mọ kẹ́gbẹ́ orúkọ Jésù àìkó tó wá pè mí kó tó gbé mi àìkó tó wá sẹ̀mí fúnra ẹjọ́ àti wa lọ àìkó tó wá mọ gbé mi lójú àti wọn lọ kó tó wá mọ sẹ̀mí fúnra ẹjọ́ àti wa lọ yóò orúkọ Jésù dé mọ kónú mi ẹ̀yà gbé mi akónú mi kó tó mọ jòdòdè kónú mi kó tó mọ gbòdòdè àìrí gbogbo ọ̀rọ̀ àìkébi tó pọ̀ sí ní okun àti tẹ́lẹ̀ àti agbára àti wa lọ láti mọ gbé nínú ìfẹ́ Ọlọ́run láti mọ nínú ìfẹ́ Ọlọ́run láti mọ gbé ìgbà yẹn bí mọ ìgbà tó fògo àṣẹ fún Ọlọ́run tó bí pé kí ni àní orúkọ Jésù Kristi ni àní yóò tó mọ sọ mi fúnra rẹ àní yóò tó mọ gbé mi jà tó wa lọ àní yóò tó mọ lápá nínú àyè àti wa lọ àní yóò tó mọ gbé mi fúnra rẹ àti wa lọ ìtẹ́gbẹ́ ayé mi yóò tó mọ kún fún ògbẹ́ àti wa lọ orúkọ Jésù ilé mi kúnni mi àmọ̀jòdì kúnni mi kó sì mọ jẹ́ mi ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi láti gbé ìgbé ayé wa mímọ́ láti mọ gbé nínú ìfẹ́ Ọlọ́run alààyè láti mọ rìn nínú ìlànà Ọlọ́run alààyè kò rọrùn ṣùgbọ́n ó rọrùn fún ẹni tó bá kún fún iná ẹ̀mí mímọ́ tí iná ẹ̀mí mímọ́ sì sọ̀dà lágbára ìlórí mú kò rọrùn ìjọ rí wípé kí ni ìgbàkúgbà tí ẹ̀ bá ti pinnu second kan náà tí ẹ̀ ti pinnu láti mọ gbé ìgbé ayé tó wu Ọlọ́run ṣáájú second yẹn gangan ìjọba òkùnkùn Sátánì àtàrí kékeré wọ́n ti mọ́ títí ogun sí yàn ló jẹ́ kí Jésù sọ wípé kí ni ẹ lọ ẹni èmi wá pẹ̀lú nígbà gbogbo ẹ rí ìpọ́njú ṣùgbọ́n tújú ká torí pé èmi ti ṣẹ́gun ayé fún yín kò sí má jẹ́ kẹ́ni kankan tọ́jọ́ wípé kí ni tó bá ti gba Kristu lọ́wọ́ tó bá ti gbé nínú òfin lọ́sàájú pòfin lọ́mọ kò sí wàhálà babalà wàhálà gidi wà wo gbogbo tí mo ní mo ń dojúkọ lónìí tí mo bá sọ wípé èyí ṣètò ọlọ́mọ nìsín ó rí gbogbo tí mo ń dojúkọ ní gbòòrò rẹ̀ mọ́ wo owó yẹn wà bí yẹn retí òkun sọmọ táwọn kan sọ fún mi nígbà tí bojú ìrànlọ́wọ́ ni wọ́n ní kí n fi gbogbo tí kí n kú lójú ọ̀nà títọ́ Ọlọ́run kí a mọ̀ sí títí wọn tí mo ti gbà láti ṣe títí wọn tí mo fi tọ́ Ọlọ́run lẹ̀ gbogbo tí mo bá fà wọ́n ṣetán láti ṣe fún mi. sọ ti rí wípé kí ni Sátánì olórí burúkú ẹni wèrè ẹni ìmọ̀ orúkọ wo lórúkọ jákujàkuta tún lè fi pè àti gbogbo àwọn ìgbìmọ̀ àwọn èèyàn rẹ̀ gbogbo wọn ò ṣe tọ́rọ̀tọ̀ láti fún yàn láǹfààní láti dèrè ìjọba ọ̀run gbogbo ọ̀rọ̀ ni wọ́n fi sí kíni wọ́n fi bá ti yàn yìí láti kùnà ìjọba ọ̀run so àwọn wọ̀nyí tí yàn bá ti kọ̀ láti ṣe títí wọn dandan ni ogún wọn mọ dìde ogun ìdókè títí wọn ní wípé kíni àwọn ti pàdánù ìjọba ọ̀run so gbogbo yẹn gbọ́dọ̀ pàdánù ìjọba ọ̀run so láì sí ní ẹ̀mí mímọ́ èèyàn lè kojú wọn láì sí ní ẹ̀mí mímọ́ èèyàn lè bá wọn fagagbága wọn padà gbéyàn ṣubú ni so ìdíjọ́ tí wọ́n sì náà ni pé láti mọ múyàn ṣàìgbọràn sí òfin àti àṣẹ Ọlọ́run alààyè ṣùgbọ́n tó bá kún fún ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè wàá jálágbára
wàá lè kojú wọn, wàá lè bá wọn fà á. Tó bá ti bá wọn fà wọ́n padà sẹ́sìn tó pé kí ni ò ní agbára kankan. Orúkọ Jésù ó borí gbogbo orúkọ. Ìgbà yìí lórúkọ Jésù yà mọ́ gbé ọ. Ó rí i pé ó porúkọ Jésù báyìí iná mọ̀ dáhùn ni. Ó rí Èlíjà. Ó ní tó bá jẹ́ wípé kò tí ì wí dálẹ̀ tán iná ti bẹ́lẹ̀. Nítorí pé kiri ó gbé nínú ìfẹ́, ó rìn nínú ìfẹ́ Ọlọ́run alààyè. Ó rí kiri bẹ́ẹ̀ tí pé Sọ́ọ̀lù tó padà di Paul. Kí ni wọ́n fi lọ tán pé kó lè bá padà sí Sọ́ọ̀lù padà kó kúrò ní Paul yẹn. Ṣùgbọ́n ó ṣe kí ni ó ní náà òun ti mọ̀ ọ̀dọ̀ tó wọ̀n yẹ òun padà sẹ́yìn mọ́. Wàá wò bí wọ́n ṣe gbógun títí tó fi dójú kú. Ṣùgbọ́n ó dó lórí ẹsẹ̀ rẹ̀. Gbàgbé lórí ayé, gbàgbé wípé kí ni ò ní rí ìdojúkọ, ò ní rí wàhálà tó bá gba Kristi ní Olúwa tó bá gbé nínú ìfẹ́ Ọlọ́run alààyè. Ọ̀nà kan ṣoṣo tí òfin nígbà borí rẹ̀ òun ni pé kò kún fún ẹ̀mí mọ́, kò sì jàlágbára nínú Ọlọ́run alààyè. Orúkọ Jésù Kristi lẹ́mẹ̀ta. Ìdẹ́mi mímọ́ Ọlọ́run ẹ̀kọ́ mi ní gbogbo ọ̀nà tí gbogbo agbára ìtọ́ tayọ tó ga jùlọ ìtọ́ wà ní orúkọ Jésù Kristi ni. Kọ́ àmọ́ jònú ayé mi ní àìsí mi lẹ́sẹ̀ rẹ̀ ní gbogbo ọ̀nà jútà jẹ́ wá lọ kí n pọ̀ ní agbára kí n tó kún fún agbára nínú Ọlọ́run àti nínú Jésù Kristi. Àti mọ rìn àti mọ gbé ìfẹ́ nínú ìfẹ́ Ọlọ́run àti mọ ṣohun tó wọ Ọlọ́run báyìí kọ́ mọ jásí ọ̀run fún mi nígbà gbogbo ohunkóhun gbogbo rọ̀ ní pátágbára láti mọ mi kúrò nínú ìfẹ́ àti nínú ìlànà Ọlọ́run. Orúkọ Jésù Kristi kó tó wá mọ sàn mí, kó tó wá mọ pè mí, kó tó wá mọ gbé mi fún rere jù tàjẹ́ wá lọ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Ìdẹ́mi mímọ́ Ọlọ́run alààyè tí gbogbo agbára àtòkè àtòrí tẹ̀mí wà ní ètò wà nínú orúkọ Jésù Kristi tó borí gbogbo orúkọ ni. Àkóòdù mi àkóso mọ́jọ́ dédé, àdókòòdù mi àkóso mọ́jọ́ dédé, àdókòòdù mi kò sí mọ́jọ́ ní gbogbo ọ̀nà kí tó wá pọ̀ sí nágbà kí tó jẹ́ àgbàjọ àti wà lọ àìnínú Ọlọ́run àti nínú Jésù Kristi. Àìtó pé kéde ní gbogbo ọ̀nà nígbà ọjọ́ gbogbo àti mọ́ gbé nínú ìfẹ́ àti nínú àṣẹ àti ìlànà Ọlọ́run àti mọ́ pa òfin àti àṣẹ àti Ọlọ́run mọ́ àkótó ọmọ jásí rọrùn fún mi ju àti wà lọ àkótó àmọ́ rọ̀ mí lójú àti wà lọ àní ohunkóhun kọ́ agbára kọ́kọ́ mọ̀ ṣe sí àyè láti mọ kí ó nira fún mi láti mọ gbé ìgbẹ́jú láti mọ gbé nínú ìfẹ́ láti mọ ṣe gbogbo nílànà Ọlọ́run alẹ́ tó bẹ́ẹ̀ ni wípé àní orúkọ Jésù Kristi kó tó wá gbèbè kó tó wá sàn mí kó tó wá mọ dábìlà kó tó wá mọ lápá nínú ayé mi àti wà lọ orúkọ Jésù àyè kó tó wá mọ sàn mí kó tó wá mọ gbèbè kó tó wá mọ gbèmí jù àti wà ní gbogbo ọ̀nà àyè pípa ìgbà tí wọ́n ti pè orúkọ Jésù àyè ayé mi kó tó wọ́n gbà ìyanu kó tó wọ́n gbà bí àyè orí gbogbo ọ̀tọ̀ àyè tẹ̀lé lọ ní orúkọ Jésù ìdí ẹ̀mọ́ kónòmí mọ̀jọ́dédé kónòmí ẹ̀mọ́jọ́dédé kónòmí ọjọ́ tí gbogbo agbára tó ga tó tẹ́lẹ̀ tó lẹ́gbẹ́ tó lójúmọ́ àyè tí wà ní orúkọ Jésù àkómọ̀jù náà ìnáṣẹ́ mẹ́sẹ̀ rẹ̀ kí tó wá pèsè ọgbà àjàtúwà kí tó pọ̀ jáde gbàjọ́ àtiwá lọ nínú Ọlọ́run àti nínú Jésù Kristi ògo kó sì mọ̀ Jésù kọ́ àjàtúwà lórí orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ìdẹ́mi mímọ́ Ọlọ́run kọ́nà mi ní gbogbo ọ̀nà mo jò pẹ̀lú agbára tí kò lẹ́gbẹ́ tí kò lódì wọn èyí tí a fi gbé orúkọ Jésù Kristi a fi gbé Jésù Kristi ga girigiri gan lọ́pọ̀lọpọ̀ tí orúkọ yẹn sì borí gbogbo orúkọ. Ọ̀yà kí tó wá pọ̀ sí kí tó jágba náà lọ́run jà tí wá lọ. Mo ń tẹnu mọ́ àyè ní ọ̀tún bí wọ́n ṣe ń po orúkọ Jésù Kristi yìí jútà kí n wá lọ gúúsù àríwá ìlà oòrùn ìwọ̀ oòrùn àti gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè yà kó bẹ̀ sí bùkún mi lọ́pọ̀lọpọ̀ ní oríire gbogbo tí ayé mi nílò kó bẹ̀ sí gbé mi kó bẹ̀ sí gbé mi ga lọ́pọ̀lọpọ̀ nínú oríire gbogbo àti ògo tó kẹta tó lógo jọ jútà kí n wá lọ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ìdẹ́mi mímọ́ Ọlọ́run alààyè ní gbogbo ọ̀nà kúrò bí ti gbogbo àgbà tí kò dẹ̀ bẹ́ tó lójúmọ́ ni èyí tọ́ta ìjọ tó lógo jùlọ ni èyí tí a fi gbé Jésù Kristi ga gidigidi èyí tó orúkọ tí gbogbo orúkọ tí gbogbo kò sí wọ ẹnu kọ yà kúrò bí kò sí mọ̀jọ́ dídí ìdẹ́mi mímọ́ Ọlọ́run ti gbogbo àti bẹ̀yà kúrò bí amọ̀jọ́ dídí ní gbogbo ọ̀nà àyè tí àti wọn kí tó wá pọ̀ sí ọkọ̀ tó jágba ní ọlọ́jọ́ àti wọn àyè kí tó pọ̀ sí kí tó jágba ní ọlọ́jọ́ àti wọn àti wọn ní orúkọ ti Jésù Kristi àyè tó bẹ̀rẹ̀ pé àyè orúkọ Jésù Kristi ó yá kó tó wá pè mí kó tó gbé mi àyè kó tó wá sàn mí ju àti wọn pé ní gbogbo ọ̀nà àyíkó sí orúkọ Jésù Kristi àyíkúsù àríwá ìlà oòrùn ìwọ̀ oòrùn àti gbogbo tí ṣọwọ́ pátá àyíkó tó bọ̀ kàmílá láti mọ̀ jí ẹ̀mí fún ìdájọ́ lọ àyíkó tó bọ̀ yọ̀dá orí fún ìdájọ́ lọ àyíkó tó bọ̀ kó gbogbo tí ilé fún ìdájọ́ lọ àyíkó tó bọ̀ yọ̀dá ayọ̀dọ̀ fún ìdájọ́ lọ ó àní orí gbogbo tí ayé mi tó ṣẹ́ mi ní ọtí gbogbo rẹ̀ ní àti ṣe ògo ẹ̀yà kó tó bọ̀ tẹ̀mí kó tó bọ̀ yọ̀dá fún ìdájọ́ lọ ní orúkọ ti Jésù Kristi ìdẹ́mọ̀ kó ni mi yà mọ̀jọ́ dídí gbé wá tó ga tó lógo jọ tó gbé Jésù gíga gidi gbé Jésù gíga gidi ni ìtò ìgbó orúkọ gbogbo orúkọ tí gbogbo ìsúnwó lẹ́nu kọ́ yà kó sì mọ̀jọ́ sí ẹ̀mí mímọ́ Ọlọ́run máa àyè gbogbo ọ̀nà àyè tó tàṣẹ wá lọ àyè orúkọ Jésù kó tó wá pè mí kó tó wá gbé mi kó tó wá sàn mí kó tó wá mọ̀ lápá inú àjà tí wá lọ tó bẹ̀ dé wípé àyè gúúsù àríwá ìlà ìwọ̀ oòrùn àti gbogbo tọ́lọ̀ dàpọ̀ bẹ́tà ti ṣe owó náà padà àyè kó tó bọ̀ kórè fún ìjà tí wá lọ kó tó bọ̀ yọ̀dá fún ìjà tí wá lọ àyè àwọn ògo tó kásẹ̀ kó tó bọ̀ jẹ́ tẹ̀mí ìjà tí wá lọ àyè láti gúúsù àti àyè tó bọ̀ gbá eré àti gbéga tí ó tó ga àti wá lọ àyè kó tó mọ̀ pòsí kó tó gbẹ̀rẹ̀ lóko àti wá lọ ògo kó sì mọ̀ jẹ́ tẹ̀mí ilé mọ̀ kúnni àmọ̀jọ́dọ̀ kúnni mi àkóso mọ̀jọ́dọ̀ orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi láì sí nẹ́ẹ̀mí mímọ́ Ọlọ́run nínú ayé ènìyàn kò sí agbára Ọlọ́run nínú ayé ènìyàn
orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Iná mi mímọ́ Ọlọ́run ayọ̀ ó kúnnù mi ó sì jẹ́ olódìdí tí gbogbo agbára ayé àtọ̀tọ̀ wà ní kàwọ́ Jésù Kristi ni èyí tó sọ Jésù Kristi dẹni tá a gbéga gidi tí àṣìṣe tó orúkọ sì borí gbogbo orúkọ ni wọn á jẹ́ àmọ́ tó pọ̀ sí ní agbára náà jà tí wàá lọ ní gbogbo ọ̀nà ní orúkọ ti Jésù Kristi yìí bó ti lóògùn bọ́ọ̀nù ògo mo tún gbéga bọ́ọ̀nù gbéga inú ṣe bọ́ ṣe rere gbogbo ilẹ̀kùn ògo ó ṣe fún mi gbogbo ilẹ̀kùn gbéga ó ṣe fún mi oríire gbogbo ó ṣe fún mi gbogbo ọ̀nà eré gbogbo tó ti dì ní àti sí ọ̀nà ògo ní gbogbo ó là fún mi padà láì sí tàbí ṣùgbọ́n kankan ní gbogbo ọ̀nà nínú àtàlàfà àní ibi tí inú ògo bọ́ọ̀nù ògo inú gbéga bọ́ọ̀nù gbéga inú ṣe bọ́ ṣe láì àti láì àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná bèbí mọ Ọlọ́run alààyè pẹ̀lú agbára tó ta tó ga tó lè mẹ́tò lójú wọn èyí tí ó wà ní kàwọ́ Jésù Kristi ayé àtọ̀run tó wà ní kàwọ́ Jésù Kristi èyí tí ó fi gbéga gidigidi rẹ̀ èyí tó orúkọ Jésù fi gbé gbogbo orúkọ rẹ̀ èyí tí gbogbo kó fi wọlé ní orúkọ Jésù Kristi rẹ̀ ó kọ́ ayé bí ó sì ń jòdò ní orúkọ Jésù ìdè mọ́ kọ́ ayé bí ó sì ń jòdò ní orúkọ ti Jésù Kristi mo tún pọ̀ṣẹ́ mo já padà àtàwọn ní orúkọ Jésù Kristi àní orúkọ ti Jésù Kristi náà ní gbogbo ọ̀nà àní mo ti ní ògùn bọ́ọ̀nù ògùn ìlú gbéga bọ́ọ̀nù gbéga ìlú ṣèrè bọ́ọ̀nù ṣèrè ìlú ọlá bọ́ọ̀nù ọlá àní gbogbo ilẹ̀kùn ó ṣe fún pátá àti wa lọ gbogbo ọ̀nà ògùn ọ̀nà gbéga tó ti dì ní ọ̀nà fún pátá àti wa pátá aṣọ ní orúkọ ti Jésù Kristi àní ilé mi mo kọ́ ayé mi ó sì jó lódìdí àní láti mẹ́ta ní kọ̀ọ̀kan orúkọ Jésù Kristi àti pé mi ó tún gbé mi ó tún sàn mi ó tún lápá nínú àjà àti wa lọ àní mo ti ní ògùn bọ́ọ̀nù ògùn nígbà gbéga gbogbo tí sọ rere rego ó ń tẹ̀mí lọ́la ìmúni àkàndá ní irú ṣẹ̀ṣẹ̀ ìjọba gbogbo àní mo bẹ̀ sí ní pọ̀ rípòkò ní ògùn tó ga jọjọ mo bẹ̀ sí ní pọ̀ ní ìgbéga tó ga tó rògbò jọjọ àní bí gbogbo àní gbogbo tí ń ṣe eré àyẹ̀wò ògo oúnjẹ ti tẹ̀mí ó tẹ̀mí lọ́la àní gbogbo ọ̀nà àní bójẹ́ tó ń gba ògo bójẹ́ tó ń gba ẹni tó kún fún ògo bójẹ́ àṣírí bọ́bẹ̀ jẹ́ tèmi gbogbo lágbó bẹ̀ sí yọ sí rere pẹ̀lú ògo tó ga jùlọ àní gbogbo ọ̀nà àní ní ògo ní àní mọ̀ pọ̀ sí lójoojúmọ́ àní mọ̀ gbẹ̀rẹ̀ sí lójoojúmọ́ mọ̀ tá a sí lójoojúmọ́ àní gbogbo jẹ́ tèmi gbà gbogbo ògo sì jẹ́ tó náà padà ní orúkọ ti Jésù Kristi gbogbo ilẹ̀kùn ilé ilẹ̀kùn ayélujára fẹ́lẹ̀ gbogbo lẹ́gbẹ́ àní ó ṣí fún wa tó tún lójoojúmọ́ àní níbi gíga tó lógo jọ àní ibi tí ń fọ lójoojúmọ́ ẹ̀mí sì mọ̀ gbẹ̀rẹ̀ sí ibi tí ń gbòòrò sì mọ̀ gbòòrò ògo tó yóò sì mọ̀ jẹ́ tó láyé tó pé ilé mi máa tagbọ́ ó kọ́ ayé mi ti bọ́ pátá ayé tó wà ní kàwọ́ Jésù Kristi ni ògo sì jẹ́ tó yóò sì mọ̀ jẹ́ tó láì tí láì ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ Ọlọ́run rẹ̀ ó kọ́nù mi ó sì tó ti gbogbo agbára tí a kò lè fẹnu sọ tí orúkọ ti gbogbo agbára ayàtọ̀ wà ní kàwọ́ Jésù Kristi ni tí orúkọ Jésù fi borí gbogbo orúkọ ni ní gbogbo ọ̀nà àní èmi ní Jésù Kristi ní Ọlọ́run ni mo di àpáta ìdìgbòlù èyí tó ń kọlù tó sì ń lọlù lórí tó sì jòrò tó sì ṣe tó iná àtàjòrò tí ń jòrò tútú èké tó bá kọlù mi ó di fífọ́ tútú mo ò ṣe dájú mo ò ṣe dí lọ́wọ́ mọ́ láti mọ̀ ṣe láti mọ̀ gbìlọ́kẹ́ láti mọ̀ ta nínú ògo bẹ́ẹ̀ ni orí kò yí padà ní orúkọ Jésù Kristi àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná bèbí mọ Ọlọ́run alààyè tẹ̀lé pẹ̀lú agbára tó ga tó ta tó lè gbé tó lè gbé tó lójú wọn ni èyí tí ó gbé orúkọ Jésù gbé Jésù ga gidigidi rẹ̀ èyí tó wà ní orúkọ Jésù tó fi gbogbo orúkọ rẹ̀ èyí tí orúkọ Jésù fi mú kí gbogbo kọ́mọ owó rẹ̀ pàpà dání àní ó kọ́ ayé bí ó sì jó lójú lọ́pọ̀lọpọ̀ ó kọ́ ayé bí ó sì jó lójú lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ọ̀nà àní ní orúkọ ti Jésù Kristi náà ṣe àní èyí bí Jésù Kristi ní Ọlọ́run ni àní mo di àpáta ti gbòòlò àní tó orúkọ Jésù ó pè mí ó sàn mí fún oríṣiríṣi àpàdé ayé mi àní mo di àpáta ti gbòòlò àní mo di àpáta ti kọlù tí ń fọ́ tútù tí ń lọ lòlò mo di apádà ti bòrò jẹ́ pé kéènì bá kọlu òfin wọn tuntun àti mo di ilé àtàjọ òrùn tó tuntun ìdíwọ́ ìdìnnà ìdẹ́rùkọ àdínkù ṣe wọ́n òun kún wọn agbára àbíjọba yòókù tó a tún dúró lójọba láti fún àbíjìwọ́ àbíjìnà kankan ó ti kíkọlù ó ti lọ lóru ó ti jó tó ní èyí tó bá súnmọ́ bí láti kọlù ẹ̀yà òní fífọ́ tún láì láti kankan ní orúkọ Jésù sẹ́sẹ̀ àìlè mi mọ Ọlọ́run àlàyé àyè ó kó lèmi ó jòlè ti gbogbo agbára tó ta tó lóògùn tó tẹ̀lé gbé tó lè dùn èyí tó wà ní orúkọ Jésù àfi bẹ́ẹ̀ gidigidi àti gbogbo orúkọ Jésù gbogbo orúkọ èyí tí àní gbogbo kún fún lẹ́nu àyè ó jòlè àyè mo jára pé mo tó pọ̀ sí lágbàá ní Ọlọ́run àti wa lọ́sẹ̀ àyè mo jẹ́ àgbàdà ti bolo àyè mo jẹ́ àgbàdà ti tó ń kọlù tó lọ lọ mo ti ní àtàjọ tó jọrù tẹrù dẹ àyè nípa èmi ní Jésù Kristi náà lórúkọ sí Jésù Kristi ni bí o ti jáde mo ṣe jọ mo ṣe dílọ mọ àyè ó ń kó wa gbára tó bá jẹ́ ìjìwọ́ ìdílé fún mi o ti kíkọlù o ti lọ lọ o ti jó tó ní fún mi láì dájú kankan èyí tó bá kọlù lórí fífọ́ tó láì dájú kankan ògo ti tẹ́tọ́ ní Jésù láì tẹ́lẹ̀ ní orúkọ Jésù Kristi tó gbé ní ìmọ̀ràn kó ayé mo ti gbé lórí. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo kún fún iná mi mímọ́ Ọlọ́run alààyè ó jònú ayé mi pẹ̀lú agbára ìtọ́gàtútà jùlọ ìtọ́ wà ní orúkọ Jésù Kristi ni tó borí gbogbo orúkọ tí gbogbo ogun wọlé nípasẹ̀ rẹ̀ ni wọ́n á tún wá pọ̀ sínú agbára mo tún jágbá ní ọ̀sùn àti wọn lọ nínú Ọlọ́run ní gbogbo ọ̀nà ní orúkọ ti Jésù Kristi ni àní mo di ẹrù tó ń gbé ẹrù gbogbo mi jìnnìjìnnì tó ń gbé jìnnìjìnnì gbogbo mi nípa kí ni o wípé èmi nínú Jésù Kristi ní Ọlọ́run ni
pẹ̀lú orúkọ Jésù Kristi tó gbè mí tó ń pè mí tó ń sàn mí fúre lójoojúmọ́ tó sì sọ mí dára gba ọ̀tún lójoojúmọ́. Ìyọnu ìnira wàhálà ìdààmú ìfòòró kan kò ṣe fún mi mọ́. Ẹnikẹ́ni ohunkóhun agbákágbá yòówù kó wù kó jẹ tó a tún dìde ìyọnu àbí ìnira àbí ìbí fún mi kan ètò gbèrò lásán lójijì ikú amokúláyé lójijì agbẹdànù tí gbogbo ṣe lójijì ẹyà àní ajohun àtẹpá ní àtìlẹsẹ̀ àwọn ènìyàn láì sí àánú kankan pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì ìnẹ́bí mímọ́ Ọlọ́run àlàyé pẹ̀lú agbára tó tayọ tó ga tó lógo jùlọ dé ayé àtúntò wà ní káwọ́ Jésù Kristi ni àti gbogbo agbára èyí tí ó wà ní orúkọ Jésù Kristi tó borí gbogbo orúkọ ni èyí tí gbogbo kó sì wọlé ní orí àṣẹ rẹ ni ọ̀yà pápátá ó kọ́ ayé mi ó sì jòdòdò ìdẹ́mọ̀ ó kọ́ ayé mi ó jòdòdò ní gbogbo ọ̀nà mo tó pọ̀ sẹ́ mo tó jágbá ní ọjà àtúmọ̀ lọ mo wá di ẹ̀rù ńlá ètò gbẹ̀rù gbogbo mi jìrìjì náà ètò gbé jìrìjì gbogbo àìnípa èbí ní Jésù Kristi ní Ọlọ́run ni àìní pẹ̀lú orúkọ Jésù Kristi èyí tó ń pè mí tó ń gbè mí tó ń sẹ̀mí fúnra rẹ̀ nígbà gbogbo èyí tó ń sọ mí dára ní ọ̀tún lọ́tún nígbà gbogbo nínú Ọlọ́run àti nínú Jésù Kristi ni mo di ẹ̀rù náà àti jìjì náà ètò ń gbẹ̀rù gbogbo àti jìjì gbogbo ìyọnu ìnira wàhálà ìdààmú àti ìfòòró kan àríkò ṣe fún mi mọ́ àríkò ṣe fún ṣẹ́yìn àṣùjọ àmì àṣùjọ ògbó ṣe mọ́ àríkò ṣe fún gbogbo àwọn olórí àtọ́lá nínú àwọn olùrànlọ́wọ́ àti kankan mọ́ àní èyíkéyìí agbára kan ìjọba ìgbìmọ̀ yóò kó tó bá dìde yọ̀dọ̀ àbí ní àkàkọ́ fún mi àti fún nǹkan ṣe kémi kọ́ ṣe tèmi sí àbí wọn olórí àánú mi látàkọ́kọ́ lọ ikú amukúrẹ́ lójijì látàkọ́kọ́ àní ikú amukúrẹ́ lójijì látàkọ́kọ́ agbẹ́dà àti gbogbo tìbò láìsí àdùn kankan àní látàkọ́kọ́ adi àtẹ̀pá àtẹ̀gbẹ́ láti rẹ̀ sàwọn ẹ̀kọ́ láti gbogbo ní ọjọ́ láìsí àdùn kankan látàkọ́kọ́ àní lójijì ayáwó rẹ̀ ní orúkọ láìsí àdùn kankan ní orúkọ tó Jésù Kristi àní iná mi mọ́ ló wà lẹ̀ ti gbogbo agbára tó ga tó tẹ̀ mọ́ tó ta tó lóko jù rẹ̀ ni àti gbogbo agbára ayé tó tó wà ní káwọn Jésù ó kó lómi ó sì jọ́ dòdòdò àní gbogbo rẹ̀ mo di ẹ̀rù àti tó gbẹ̀rù gbogbo mi jìnnìjìnnì tó gbé jìnnìjìnnì gbogbo mi òun kó agbára kan kò sí fún mi kò sí mọ́ láti yọ mi láti yẹ́ mi láti gbogbo tí n kò ṣe kó kó tèmi mọ́sẹ̀ bẹ́ẹ̀ ni orí padà ní orúkọ Jésù tó wá pé mi ó tún gbé mi ó tún sàbí fún ẹja tí wọ́n lọ àní gbogbo rẹ̀ mo jẹ́ lágbájọ tí wọ́n lọ àní gbogbo mo pọ̀ ní àpàdà tí wọ́n lọ àní ògùn tí mo tún láti ní orúkọ Jésù Kristi ìdẹ́mọ̀ kúnnù mi ó jòdìdì ìdẹ́mọ̀ kúnnù mi ó jòdìdì ìdẹ́mọ̀ kúnnù mi ó jòdìdì àìdẹ́mọ̀ kúnnù mi àní mo díẹ̀ lu àti jìnnà tó ń bẹ̀rẹ̀ gbogbo jìnnì mi wọ́n gbogbo ẹnikẹ́ni àti àgbẹ̀ yóò kó gbogbo jẹ́ ìjọba yóò kó gbogbo àti dìde ìyọnu tó gbẹ̀rù lásán kan ikú amukúlẹ̀ lójijì apánu lójijì agbẹ̀rẹ̀ àti gbogbo àtẹ̀pá àyìn láti ẹ̀sà àwọn èèyàn lákùsí mi kankan yóò orúkọ Jésù ìwé ayélujára rẹ̀ láti ẹnu kankan ògùn sì jẹ́ tó sì mọ̀ jẹ́tọ̀ láti láti orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ Ọlọ́run alààyè ó kọ́nù mi ó sì jó pẹ̀lú agbára tó ga tó tayọ tó lẹ́gbẹ́ tó ń lójú wọn ní gbogbo ọ̀nà àní ní orúkọ Jésù Kristi mo di alágbá mo tó pọ̀ sínú agbára nínú Ọlọ́run alààyè orúkọ yẹn Jésù Kristi ni ó pè mí ó gbè mí ó ń sàn mí fún rere gbogbo tí ń ṣe ògo mi mo gbà padà ó tẹ̀ mí lọ́wọ́ padà àní gbogbo tí ń ṣe àwọn ẹ̀tọ́ àti pín mi àwọn ọ̀rẹ́ mi àti kó lọ́jọ́ àti lọ́jọ́ pé ní pátápátá gbogbo ẹ̀ ó ti dá padà fún mi tèlétèlé gbogbo àwọn ọwọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ èyí tí ó gbé tí ó tó ń ṣiṣẹ́ ibi lórí gbogbo ìtàgé tó mi ó gbéra àti gbogbo ó sì ti di joru tẹ́rútẹ́rú àwọn ọ̀ràn ṣáájú gbogbo ògo tó yẹ kí wọ́n lò nínú àwọn tó yẹ kí wọ́n rí lò nínú àwọn ọ̀ràn mi ni gbogbo ìtọ́jú ẹ̀pẹ́ mi nínú àwọn ògo yẹn mo gbà padà ó sì bẹ̀rẹ̀ sí di lò fún mi nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn ìtura pẹ̀lú agbára àtàṣọ́rọ̀ láì mú ní akẹ́kẹ́ dání nítorí pé kí ni orúkọ Jésù Kristi ó pè mí ó gbè mí ó sàn mí fún rere ó sì rògbé ó sì sọ bí dára gba ní ọ̀tún àti máa lọ ní gbogbo ọ̀nà àní mo kún fún ẹ̀mí mọ́ mo sì pọ̀ sí ní agbára àti lọ́jà àti máa lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná bìbí mọ́ Ọlọ́run alààyè àyíláṣọkọ láti bẹ ti gbogbo agbára tó ga tó tẹmọ ìtọ àti orúkọ tó wáyé tẹ orúkọ agbára tó ga tó orúkọ tó ẹgbẹ tó lójúmọ́ àyíjọ ní orúkọ Jésù Kristi tó ṣe bí àní ó kún ayé mi ó sì ń jòdòdì ó kún ayé mi ó sì ń jòdòdì ó kún ayé mi ó sì ń jòdòdì ní gbogbo ọ̀nà tí gbogbo agbára tó ga tó orúkọ tó ẹgbẹ tó lójúmọ́ ètò wà ní orúkọ Jésù Kristi ni ètò borí gbogbo àyídé mọ ó kún ayé mi ó sì ń jòdòdì ní gbogbo ọ̀nà tó pọ̀ sẹ́kọ̀ bó tó jẹ́ àgbàdà tó wà lọ nínú Ọlọ́run àti nínú Ọlọ́run àti nínú Jésù Kristi àti ní orúkọ ti Jésù Kristi orúkọ Jésù Kristi ọwọ́ tó wà gbìlẹ̀ ní ayé mi ó tún lápá ní ayé mi ó tún gbé mi lójà tí wà lọ ó tún sọ mi dára gbàtí wà lọ ó tún pè mí ó tún gbè mí ó tún sàn mi jà tí wà lọ sẹ àní ó tún gbé mi fún rere àti wà lọ ó tún sàn mi jà tí wà ní orúkọ Jésù nípa ṣe àní gbogbo tí ń ṣe ògo mi àní orúkọ Jésù ṣe àní òdì gbígbà pàpàtà gbogbo tí ń ṣe ògo ọtọ mi lọ pàpàtà gbogbo tí ń ṣe àwọn ètò àti pé mi àti gbogbo àti jùlọ tó bẹ́ẹ̀ gbogbo pátá gbogbo òdì gbígbà padà fún láì kù sí kankan gbogbo àwọn owó àtẹ̀ṣẹ̀ àyè tó ń ṣiṣẹ́ bí láti gbẹ́sẹ̀ láwọn ètò àti gbogbo ọgbẹ́ni àti gbogbo tí kìí dání kó ti jùlọ tó ti pátá láì kù sí kankan ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì ni àní gbogbo tí ń ṣe àwọn ògo ètò ẹ̀ka àwọn ọ̀rọ̀ sẹ́ni àwọn ọ̀rọ̀ mi tó yẹ kí
múlò tí wò rí lọ tí wọ́n fi kúrò ní àyíkọ́ báyìí tó jẹ́ pé gbogbo ọbẹ̀ sì di gbé àpapàdà nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gúdúrà gbogbo ọtí bẹ̀ sí dìlò fún mi ògo àyè tó ga tó go àyè ọbẹ̀ yìí jẹ́ tèmi àyè bó bẹ̀ sí jẹ́ tó rògbòdò mo jẹ́ bó ṣe ṣeré àyè bó bẹ̀ sí dáadógolo ní gbogbo ọ̀nà láì mú ni akadà nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gúdúrà gbogbo àyè bó bẹ̀ sí dáwọ̀ ògo láì mú ni akadà ní àyè pé ògo sì bẹ̀ jẹ́ ẹ̀rí ẹ̀mí ọ̀tọ̀ àpọ̀jà tiwa lọ ògo sì jẹ́ tó náà gbogbo orúkọ Jésù Kristi àyè ó ń gbèbí ló ó ń pèmí ó sì tẹ̀mí ó dà mí ó sàn kápadà ayé mi ní ọ̀tún ní ẹ̀mí ọ̀tún mo tó pọ̀ sí mo tó gbé ẹ̀mí ó kọ́ ayé mi ó sì jẹ́ olùdé gbogbo àyè bó ṣe gbogbo di gbàgbà fún wọn bójú ṣe gbogbo àyè dúró pàápàá fún mi nínú àtàfà àti mílíọ̀nù àkàdá oṣù sí òǹkóǹkó agbára àtúntò àti gbogbo mi sọ̀nà láti di mi láti mọ orúkọ lọ́mọ ògo ṣe ló sì mọ́jọ́ tán láti lè orúkọ Jésù Kristi. agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èyí nẹ́ẹ̀mí mímọ́ náà ó kónú bí ó sì jó lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú agbára tó ta tó lógo jùlọ ìtọ́ wà ní orúkọ Jésù Kristi ni ní gbogbo ọ̀nà mo tún wá jára mo tó pọ̀ sínú agbani Ọlọ́run àìní orúkọ Jésù Kristi èyí tó borí gbogbo orúkọ ni ìkórè ayọ̀ tó kún fọ́pọ̀pọ̀ ògo tó fún pọ̀pọ̀ ìgbéga tó fún pọ̀pọ̀ wúrà fàdákà àti oríire gbogbo látòkè láti orí tèmi àti ṣe tọ́lọ́run alàyè pẹ̀lú bùkún Ọlọ́run alàyè ní àní tó àníṣẹ́kù àní àkùnrin àtìlẹ̀ ọbẹ̀ sì di kíkó fún mi tó bẹ̀ jẹ́ pé àyè kò sí láti gbà èyí tó wá bí agbára àti okun fún mi nípa orúkọ Jésù Kristi èyí tó pè mí tó ń gbè mí tó ń sàn mí fún rere ni èyí tí mo ké pèlè ojoojúmọ́ tó sì ń lápá nínú ayé mi ògo tí ojú òrì jẹ́jọ́ gbọ́ ìtẹ́nu òròrí ọ̀yá ìbẹ̀rẹ̀ sí rí wọn rò nínú àwọn ọ̀ràn mi gbogbo ohun tí ń fa ìdíwọ́ ìdènà fáwọn àwọn ọmọ ológun láti rógun lónìí àìlóra ayé mi ọ̀sọ̀sọ̀ agbára rẹ̀ nù ìbẹ̀rẹ̀ sí rí àwọn ògo tí mo fa ìgbà àwọn ọ̀ràn mi láti rí lọ́mọ bẹ̀ sí rí gbogbo ẹ̀ lọ oríire ìgbéga gbogbo tí mo fa ìgbà àwọn ọ̀ràn nínú àwọn yẹn láàrin nínú ọ̀ràn mi láti mọ̀ sí ìbẹ̀rẹ̀ sí ṣe wọn láì tó ṣe lọ́pọ̀ tó bẹ̀rẹ̀ débi wípé kíni àmọye gbà wọn láì níye káàdì gómìnà àgbàlẹ̀ ti bẹ̀rẹ̀ tí pàṣẹ tèmi náà jẹ́ ní ìbùkún ẹni gbàlà ẹni tó bọ́ nínú dààmú àti fúra àti ogun àti ṣòro ayé rẹ̀ fún gbogbo èyí tí wọ́n sì kú fún èrè láti mọ gborúkọ Ọlọ́run ga tí gbogbo ìjọba kò sí ń parun ojoojúmọ́ ṣùgbọ́n tí ìjọba Ọlọ́run sì ń gbòòrò sí ojoojúmọ́ gborúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi èyí náà mímí mọ Ọlọ́run àlàyé pẹ̀lú agbára tó ta ìwé tó ga tó lógo tó dẹ̀gbẹ́ tó lójúmọ́ èyí tó wà nínú orúkọ Jésù Kristi ni èyí tá gbéga gidigidi rẹ̀ tó sì borí gbogbo orúkọ rẹ̀ tí gbogbo kó sì wọlé nípa àṣẹ rẹ̀ ni ó kọ́ ayé mi ó sì jó lòdì ní gbogbo ọ̀nà àti ó kọ́ ayé mi ó sì jó lòdì lọ́pọ̀lọpọ̀ àti ní ọ̀tún ti àti mo tún wá jára mo tún pọ̀ sínú agbára lórí àti wọn lọ sí àti ní orúkọ ti Jésù Kristi yẹ àti mo tún pọ̀ sínú agbára tó jágbá lórí àti wọn lọ ní gbogbo ọ̀nà orúkọ Jésù wa tó wá pè mí ó tún gbè mí ó tún sẹ̀mí fúru àti wọn lọ ó tún gbè mí ó tún ṣe tó lápá inú ayé ìjà tó bẹ̀ nínú orúkọ Jésù Kristi ìkórè ayọ̀ tó ga tó lógo tẹ́lẹ̀ pé tó lódì wọn ni ìtọ́lẹ̀gbẹ́ tó náà tó ṣe ròyìn tán ni ètò fún pọ̀pọ̀ ògo ètò fún pọ̀pọ̀ wúrà fàdákà oríire gbogbo ìbùkún láti ọ̀gá ìṣòro tẹ̀mí wà ní ìtẹ́gbẹ́ àníkọ́ àyè àyètó àṣekò ìtẹ́gbẹ́ àyè kò lè ṣe láti báyìí ọ̀yà ọbẹ̀ sì di kíkó fún mi lórúkọ Jésù ọbẹ̀ sì di kíkó fún mi lórúkọ Jésù ọbẹ̀ sì di kíkó fún mi lórúkọ Jésù àní tó bẹ̀rẹ̀ pé àyè kò ṣe láti ọbẹ̀ sì di kíkó fún mi lórúkọ Jésù tó bẹ̀rẹ̀ pé kíní àní ògo tó jù rí tètè gbẹ̀tẹ̀ ní òrìrì ni àní ẹ̀bí kẹyìn àní mo bẹ̀ sí ní rí wọn lọ nínú àwọn ọ̀rọ̀ mi gbogbo tí ń fa ìdíwọ́ ìdìnà tí wọ́n lò láti mọ̀ fi dí àwọn ọmọ ológun láti rógun láti ṣeré láti mọ̀ làlúyọ̀ dẹ̀ àìlú ayé ọ̀ṣọ́ agbára ọ̀nà nínú ọ̀rọ̀ mi wà àní mo bẹ̀ sí rí àwọn ògo lọ́pọ̀lọpọ̀ àìní mo bẹ̀ sí ṣeré mo bẹ̀ sí tàlú mo sí tàlú lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ní orúkọ sí Jésù Kristi àìní gbogbo ọ̀rọ̀ sí àìní pàṣẹ ti tẹ̀lé àìní ní orúkọ sí àmọye gbà àwọn ènìyàn náà gbà àwọn ènìyàn káìlú gún mẹ́rin ẹgbẹ̀rẹ̀ ayé ṣe àìní wọn bẹ̀ tó pọ̀ ní dààmú àti pọ̀jù àti òṣì àti ogun àti dààmú ayé wọn èyí jẹ́ pé ayé wọn kún fún èrè tó lógo jùlọ ìyìn ògo sì jẹ́ tó lọ́wọ́ àlàyé tí gbogbo ìyìn àtọ́ pẹ́ lọ́wọ́ láti inú ẹ̀wọ̀n èèyàn wọ̀nyí àìní ó mi gbogbo àgbáyé ní tí gbogbo ṣẹ́bọ̀ kò sẹ́tẹ̀ ló sì ń pa lójoojúmọ́ àìní ìjọba ló sì ń gbòòrò sí lójoojúmọ́ àìní ẹ̀bí kankan wà ní orúkọ tó ní ọ̀tún gbígbòrò bó wà ń gbòòrò sójú gbígbèrè mọ́ gbígbèrè sójú tí àgbọ̀n ta sójú ojoojúmọ́ sẹ́ àìní orúkọ Jésù Kristi nínú ògo tó ga jùlọ àìní kóòrè àjọ ìṣèwọ́ bẹ́ẹ̀ ṣe tèmi àìní mo bẹ̀rẹ̀ sí rí wọn kó ní àjọ àṣekọ̀ àìní kò sẹ́ ètò fún pọ̀pọ̀ ògo wúrà fàdákà ọ̀rọ̀ orin gbogbo àìní tó àṣekọ̀ àìní kò tó bẹ́ẹ̀ àyè kò sí láti bá ìjẹ́pẹ́ ní gbogbo rẹ̀ nínú ayọ̀ àlàáfíà ìtùnú ìtura àtàgbà àtàṣọlá ní orúkọ tí Jésù lọ sí àdìmọ̀bẹ̀rẹ̀ sí gbogbo wọn lọ ìdílé àdàmú kan kò sí fún mi forúkọ kò sí fún mi agbára kan kò sí láti ṣe ìdíwọ́ ìtìlẹ̀ fún mi láti mọ rí àwọn kókó ẹ̀yọ̀ ẹ̀kọ́ àìnínú ẹ̀yọ̀ tó bá tẹ̀lé àti ọ̀pọ̀lọpọ̀ agbára tẹ̀lé ẹ̀yọ̀ àdìmọ̀bẹ̀rẹ̀ sí gbogbo wọn lọ ògo sì tẹ̀lé tán láì àti láì bẹ́ẹ̀ ni ó padà agbàdúrà ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run mẹ́ta nínú ọ̀kan ní orúkọ Jésù Kristi ni èyí tí wọ́n gbéga gidigidi ni tó borí gbogbo orúkọ sí gbogbo kó sì wọlé nípasẹ̀ rẹ̀ ni iná mímí àti agbára rẹ̀ àṣẹ àti ire rẹ̀ májẹ̀mú rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ tó gbéga ju gbogbo orúkọ rẹ̀ ni pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi wàá tó wọ́n fi ró mi ní agbára jù àti wá lọ wàá tó wọ́n fi dì mí ní àmúrẹ̀ tó àti wá lọ ní gbogbo ọ̀nà kí n tó pọ̀ sí ní agbára kí n tó jẹ́ agbára àti wá lọ orúkọ Jésù Kristi kó tó àmọ́ kó parí inú ayé mi àti wá lọ kó tó àmọ́ gbè mí kó tó àmọ́ sàn mí kó tó àmọ́ pè mí jù àti wá lọ ní gbogbo ọ̀nà
kí tún mọ pọ̀ sínú ògo kí mọ pọ̀ sínú rere ààyè kó tó bọ́ gbà mí láti mọ fònógo láti mọ ṣe láti mọ tayọ tó bẹ́ẹ̀ débi wípé kí ni àní gbogbo ènìyàn àní wọ́n mọ gbọ́ títí obìnrin nípa mi wọ́n mọ rí wọ́n sì mọ rí ẹwà tó rọra ayé mi níbi gbogbo yòówù kó wù kó jẹ kárí ayé tábà ti gbúrò mi tábà ti gbúrò nípa tèmi ohun tábà ti sọ nípa mi àbí nípa ohun kan tí ṣe tèmi gbogbo ti ṣe Sátánì àtijọba òkùnkùn gbogbo tí sàwọn ẹni búburú ni ní ìlọ́po méje eré àsásọ ẹ̀mí náà yakun bẹ̀rẹ̀ sí ní sá láìsí àánú kankan bẹ́ẹ̀ ni àní ibikíbi ẹnikẹ́ni ohunkóhun agbẹ́ yòókù tó bá tó má jíjẹ ìjọ náà bí ibi kan tó ń gbèrò lásán àyíkọ́ gbẹ́dà tó gbogbo àyíkọ́ bẹ̀rẹ̀ sí ní kú dànù láìsí àánú kankan àyíkọ́ bẹ̀rẹ̀ sí di àní ohun tí kò ṣì mọ́ ó bẹ̀rẹ̀ sí di ohun àtẹ̀pádà àtẹ̀rẹ̀sà àwọn ènìyàn láti àkókò láti sin lọ ní orúkọ ti Jésù Kristi yẹn ètò ṣe bí ètò gbé gẹ́gẹ́ ètò orúkọ sí gbogbo orúkọ ni tí ìje gba ìdákẹ́rọ́rọ́ nípasẹ̀ rẹ̀ ni ọ̀yá látàkùkọ lọ kí di ẹni tí gbogbo ènìyàn wọ́n bẹ̀ sí darapọ̀ mọ́ láti mọ bá mi orúkọ lógo láti mọ gbórúkọ ga láti mọ kọrin ọpẹ́ ìyìn sí Ọlọ́run rẹ̀ fún àwọn àṣeyọrí tó ga tó lógo jùlọ fún àwọn ìgbéga tó ga tó lógo jùlọ fún àwọn oore tó ga tó lógo jùlọ fún àwọn ilẹ̀kùn ògo lẹ̀gbá tó ga tó lógo jùlọ àní fún àwọn ibi gíga tó ga tó lógo jùlọ ní orúkọ Jésù Kristi àìtọ́ bẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ àti mo bẹ̀ sí ní ṣe àìtọ́ bẹ̀ sí wọbẹ̀ lọ nípa agbára àti àṣírí àti ní orúkọ ti Jésù Kristi ni orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi Ọlọ́run ayérayé bàbá mẹ́ta nínú ọ̀kan ọ̀yá ìyí mo ké o ní ọ̀tún àyè ní orúkọ ti Jésù Kristi tó ṣe bí èjì náà ni bàbá àyè iná àti ìlú tẹ̀mí mọ̀ rẹ wà ní ìwọ Ọlọ́run mẹ́ta lọ́kan àyè ó yá látàkó kó lọ́jọ́ orúkọ Jésù Kristi mo béèrè fún ilé mi mímọ́ agbára rẹ àṣẹ rẹ ìrè rẹ májẹ̀mú rẹ ọ̀rọ̀ rẹ ètò ọ̀gá di gbogbo àṣẹjẹ Jésù Kristi rẹ àyè orúkọ Jésù èyí tí wọ́n gbé ga gidigidi ni èyí tí ó sì borí gbogbo orúkọ rẹ èyí tí gbogbo kún wọlé ní orúkọ rẹ ó yá túbọ̀ dì mí ní àmúlò tuntun àgbàjà tí wọ́n lọ wọ́n túbọ̀ ró mi ní àgbàjà tí wọ́n lọ wọ́n túbọ̀ dì mí ní àmúlò tuntun wọ́n túbọ̀ ró mi ní àgbàjà tí wọ́n lọ ní gbogbo rẹ̀ kí wọ́n pọ̀ sí kí n jágbá nínú ẹ̀dá ní orúkọ ti Jésù Kristi orúkọ Jésù ẹ̀yà kó tó àgbẹ̀mí kó tó àgbẹ̀mí kó tó àmọ́ lápá nínú ẹ̀dá tí wọ́n lọ ní gbogbo ọ̀nà ẹ̀yà àyè ní ògo kí wọ́n mọ̀ pọ̀ sí orí gbogbo kí wọ́n pọ̀ sí ní àlùyọ kí wọ́n pọ̀ sí àyè orí gbogbo kó tó àjẹsùn fún láti mọ̀ ṣiṣẹ́ àyè títà kí wọ́n tó àmọ̀ tọ̀ sí gbàgbọ́ orúkọ Jésù ẹ̀yà kó tó àmọ́ gbẹ̀mí kó tó àmọ́ gbẹ̀mí kó tó àmọ́ pọ̀ sí nínú ẹ̀dá tí wọ́n lọ ògo kó tó àmọ́ jẹ́ ìbòjẹ́ ní orúkọ ti Jésù Kristi bàbá àyè níbikíbi gbogbo ní ọjọ́ gbogbo àyè nínú jíjírí tó ṣe àyè bí láti gbúrò bí àti mo sọ nípa mi nípa ògo ti ṣe tèmi sẹ gbogbo ti ṣe Sátánì gbogbo ti ṣe àyè kérekére gbogbo ti ṣe àyè bí àyè Sátánì àtàwọn àìjọba kò àwọn kan ní búburú ni ní ìlọ́po méjì ìyá èrè àsásọ mi ní àìsàn ìyá kúnbẹ̀ sí sábà èrè àsásọ mi ní aláàánú kúnbẹ̀ sí sábà ní orúkọ Jésù Kristi àní bíkíbi yóò kó wù kó jẹ ẹni yóò kó jagbẹ yóò kó jẹ ìgbìmọ̀ yóò kó láti gbégbèsè àyè láti mọ gbèrú ibi àbúburú kankan àyè àbíbí kankan òjijì ẹ̀yà kó gbé dànù òjijì ikú kó mú kúrẹ́ òjijì kó gbé dànù òjijì kó mú kúrẹ́ àní kó di àtẹ̀pàtẹ̀gbé láti ẹ̀sà àwọn yẹn pápátá ní orúkọ Jésù àní kó di ìjẹ́ fún ẹranko jẹ́ pátá ní orúkọ Jésù ògo kó sì bẹ̀jẹ̀ tí wọ́n lè pápátá àní láti àkókò lọ bọ̀ mí mọ́ àní orúkọ Jésù Kristi èyí tí wọ́n gbé ká gidigidi èyí tó borí gbogbo nǹkan tí gbogbo kún wúlẹ̀ ní orúkọ rẹ̀ ni ọ̀yà káàdì gómìnà ẹgbẹ́ kì í jẹ́ ti gbogbo yóò bẹ̀ sí darapọ̀ mọ́ láti mọ bá mi orúkọ lógo láti mọ bá mi gbórúkọ rẹ̀ ga láti mọ fọgbà tí mo forúkọ rẹ̀ láti mọ júbà rẹ̀ láti mọ fẹ́mi rẹ̀ kan àní fún Ọlọ́run àyè fún oore kankan oore bìtì èyí tó bẹ̀ sí láyé ní orúkọ ti Jésù Kristi wípé àní orúkọ ti Jésù Kristi ilẹ̀kùn gbogbo àní oṣù fún pátá àní fún àwọn ilẹ̀kùn gbogbo pátá tó bẹ̀ sí fún mi fáwọn ìgbéga gbogbo tó ṣe fún àwọn ọ̀nà ìgbéga tó bẹ̀ sí lá fún mi àní fún àwọn oore tó ga tó lógo tó lógo àti tó bẹ̀ sí tí mo bẹ̀ sí bẹ̀ àní fún àwọn àlùyọ tó ga tó bẹ̀ jẹ́ tèmi sẹ́ àní fún gbogbo àwọn iṣẹ́ ìyanu ṣàbílá tó ga tó bẹ̀rẹ̀ ṣe ní orúkọ ti Jésù Kristi bàbá àìní orúkọ ṣe kí gbogbo ìgbà yìí kó bẹ̀rẹ̀ ṣe darapọ̀ bọ́ mi láti mọ yorùkọ ológo ògo ní fúrúkọ ìyìn ní fúrúkọ oṣù bàbá tó pé ètí rẹ̀ títí bí mo ti mọ̀ gbórúkọ ẹ̀dá. agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi gbórúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbà sínú ayé mi ní orúkọ ti Jésù Kristi ni èyí tí wọ́n gbéga gidigidi ni tí orúkọ rẹ̀ borí gbogbo orúkọ ni àní ní orúkọ Jésù Kristi ni èyí tí gbogbo kún wólẹ̀ ní àṣẹ rẹ̀ Ọlọ́run súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbà sínú ayé mi gbogbo bí tí ṣùgbọ́n tàbí ṣùgbọ́n kan wà nínú ayé mi gbogbo bí tí ṣùgbọ́n kù sínú ayé mi gbogbo tó jẹ́ ìdààmú àti fún ayé mi ó yá kó wọlé pátápátá kó ṣẹ́ pátápátá kó di fati gbogbo kó ti ju ohun tó pátápátá ayé mi kó wọ olóògùn àti ìgbéga ọ̀tún ní ọ̀tún àti wà lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi
ọlọ́run ayé rẹ̀ yìí bàbá àní ní orúkọ Jésù tó ṣe bí oṣù èyí tí mo gbéga gidigidi ni tí orúkọ Jésù gbogbo tí gbogbo kùtù wẹ̀ ní orúkọ rẹ̀ ni ó yá súre sínú ayé mi sọ̀rọ̀ àṣetàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣetàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣetàgbà sínú ayé mi ní orúkọ Jésù Kristi bàbá ìjẹ́bù kí ni orúkọ Jésù gbogbo tó jẹ́ ṣùgbọ́n ayé mi gbogbo tó jẹ́ ìyà ayé mi gbogbo tó jẹ́ afẹ́fẹ́ líle ayé mi tó jẹ́ ayé mi tó jẹ́ ayé mi tó jẹ́ sẹ́sọ̀ ìjọba ó yá àdìkọ́ ṣiṣẹ́ pápátá àdìkọ́ wọlé ní orúkọ Jésù àdìkọ́ ṣiṣẹ́ pápátá àdìkọ́ wọlé ní orúkọ Jésù àdìkọ́ ṣiṣẹ́ pápátá kọ́ wọlé ní orúkọ Jésù ó yá ìgbà àtúrẹ́rẹ́ àìtólógo tó kájọ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ní ayé mi ìgbọ̀túrẹ́ ìtólógo tó ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ní ṣíwọ̀n ṣe ìjọba ìgbọ̀túrẹ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ṣe ní ayé mi ní orúkọ Jésù Kristi tó ṣe bí ẹ̀jẹ̀ èyí tí ó ti gbé tó ti gbogbo gbogbo tí gbogbo kún wọlé ní orúkọ rẹ̀ àdìbò sí kéde orúkọ Jésù àdìbò yóò gbà súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sọ èmi súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sọ ayé mi àdìgbogbo tó jẹ́ ìjì ṣùgbọ́n ìkórà ìdààmú ayé mi gbogbo tó jẹ́ afẹ́fẹ́ líle èyí tó jẹ́ mi tó jẹ́ ṣe tó jẹ́ aṣojú ìjọba tó jẹ́ gbogbo ìṣẹ̀lẹ̀ mi ó yá àdìkọ́ ṣe wọn pátá ní orúkọ Jésù Kristi àdìkọ́ ṣe wọn pátá ní orúkọ Jésù àdìkọ́ ṣe wọn pátá ní orúkọ Jésù ìgbà tó yẹ kó dé báyìí kó dé bá ṣe kó dé bá ṣe ìjọ mi àyè láti mọ fọlọ láti mọ gbòòrò láti mọ gbòòrò lóògùn sẹ èyí tó gòsì jẹ tí ó ti mọ jẹ ti láyà tí wọn bá súrò sọ ayé mi sọ̀rọ̀ àtàgbà sọ ayé mi ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ìwọ ló gbé Jésù Kristi ga gidigidi ó sì fún lórúkọ tó borí gbogbo orúkọ ní orúkọ rẹ̀ ló sì ní kí gbogbo orúkọ máa wọlé ǹjẹ́ orúkọ Jésù Kristi kiri náà ni èmi wá ń pè èmi wá ń sọ Ọlọ́run mẹ́ta nínú ọ̀kan súre sínú ayé mi sọ̀rọ̀ àti àtàgbà sínú ayé mi ní orúkọ Jésù Kristi èyí tí wọ́n gbéga gidigidi èyí tó orúkọ rẹ̀ borí gbogbo orúkọ tí gbogbo kún sì wọlé ní orúkọ rẹ̀ nípa àṣẹ rẹ̀ ó kí ni ìjì kí ni afẹ́fẹ́ líle kí ni ogun wo ló dojúkọ ayé mi tó dojúkọ ṣẹ́ràn tàbí sí òjòjọ́ àbí ìpèrè nínú ayé mi àbí ohunkóhun kan tí ṣe tèmi àbí àwọn olórin àwọn aláàánú mi àwọn kọ́sọ́mù ayọ̀ mi bàbá ní orúkọ Jésù Kristi gbogbo àwọn ogun yẹn àwọn ìjì yẹn àwọn afẹ́fẹ́ líle yẹn kí wọ́n gba ìdákẹ́rọ́rọ́ èyí tó bá kọ́ láti gbàdé ọkọ̀ parọ́ pátápátá ó yá ìgbà ọ̀tún tó lóògùn jọ yà kọ́ bẹ̀rẹ̀ nínú ayé mi ó ṣẹ̀ṣẹ̀ òjòjọ́ mi nínú ayé àwọn olórin àtàwọn kọ́sọ́mù ayọ̀ mi sẹ́yìn Ọlọ́run ìdàgbà ìtẹ̀síwájú rere ọ̀yà kọ́ bẹ̀rẹ̀ jẹ́ tèmi eré ayọ̀ tó lóògùn jọ ọ̀yà kọ́ bẹ̀rẹ̀ báyìí ní orúkọ Jésù àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ayérayé bàbá ayé mi kí o yà súre sínú ayé mi sọ̀tẹ́ sínú ayé mi ní orúkọ ti Jésù Kristi orúkọ Jésù Kristi èyí tí wọ́n ti gbéga gidigidi èyí tó borí gbogbo orúkọ rẹ̀ èyí tí gbogbo kùsùn wọlé ní orúkọ rẹ̀ ìwọ́sàyè yìí lọ́ ṣe àyè mo gbóhùn sókè ní orúkọ Jésù Kristi bá súre sínú ayé mi sọ̀rọ̀ àṣàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣàgbà sínú ayé mi gbogbo tí ń jẹ́ ìjì gbogbo tí ń jẹ́ afẹ́fẹ́ líle àti gbogbo tí ń jẹ́ wàhálà àti ìdààmú àti ìfòòró èyí tó ń jẹ́ ayé mi tó jẹ́ sẹ́sọ tó jẹ́ aṣojú ọjọ́ mi èyí tó jẹ́ àwọn kọ́sọ́mù mi tó jẹ́ àwọn olórí àwọn aládùúgbò mọ́tà yẹ kó gba ìdákẹ́rẹ́ lọ́ba ní orúkọ Jésù àìkó 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 gba ìdákẹ́rẹ́ lọ́ba ní orúkọ Jésù èyí tó bá kúrò ti gba ìdákẹ́rẹ́ yẹ kó pààrọ̀ ní orúkọ Jésù Kristi tí wọ́n ti bàbá àṣùwò ìṣúná yé mi sọ̀rọ̀ àtàgbà sọ̀rọ̀ ní orúkọ Jésù Kristi ọ̀yá ní gbogbo ọ̀nà àní gbogbo ọ̀nà àní ìtẹ̀síwájú ìdàgbàsókè kọ́bẹ̀sì dé báyé mi sẹ́ àkọ́bẹ̀sì dé báyé ṣẹ́ránṣẹ́ mi kọ́bẹ̀sì dé báyé ṣojú ọjọ́ mi àwọn kọ́sùmọ̀ kọ́bẹ̀sì dé báyé wọn sẹ́ gbogbo àwọn olórí aláàánú ẹ̀yà kọ́bẹ̀sì dé báyé ní orúkọ Jésù bàbá àní ògo ìkóṣùmọ̀ ẹ̀jẹ̀ tiwa ní orúkọ Jésù Kristi tí wọ́n gẹ́gẹ́ tó borí gbogbo tí wọ́n ti fi gbogbo agbára fún láti gbé gbogbo ọmọ wọlé olùwà súre sọ́mi sọ̀rọ̀ àgbàsọ́ mi súre sọ́mi sọ̀rọ̀ àgbàsọ́ ògo kóṣùmọ̀ ẹ̀jẹ̀ tiẹ̀ òṣìṣẹ́ bàbá tó pé tiẹ̀ ògo ní fún orúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi mo ní ìdálójú àti gbàgbọ́ wípé orí àwọn àdúrà yẹn gbà nítorí pé ìdùnnú àti ìwúrí tèmi ní pé kí ni kí ní ẹ̀rẹ̀rẹ̀ kí wọn náà kó ní ẹ̀rẹ̀rẹ̀ gbogbo akámọ ní ẹ̀rẹ̀rẹ̀ láti mọ yorùbá lógo òun ní ìdùnnú tí tèmi o orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ní orúkọ ti Jésù Kristi ni èyí tí wọ́n gbé ga gidigidi tí orúkọ rẹ̀ gbogbo kan tí gbogbo kan wọlé ní àṣẹ rẹ̀ ní orúkọ rẹ̀ ni òun lèmi gbóhùn sókè bàbá súre sínú ayé mi Ọlọ́run sọ̀rọ̀ àṣẹ àtàgbára sínú ayé mi ní ọ̀tún ní orúkọ ti Jésù Kristi kan náà ọ̀yà ju ti àtẹ̀wá lọ gúúsù àríwá ìlà oòrùn àti ìwọ̀ oòrùn ohun gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ pátá kó bẹ̀ sí kóore wá fún mi kó bẹ̀ sí mú mi fọ̀ nínú ògo kó bẹ̀ sí kóore wá fún mi kó bẹ̀ sí ìlà gbogbo tí ń ṣe eré fún mi yẹn àti èbí àti gbogbo àwọn olórí aláàánú mi kó bẹ̀ sí kóore wá fún mi àìkó bẹ̀ sí ṣe mi lórí àìkó bẹ̀ sí mú mi ayé mi iṣẹ́ náà ṣe mi fọ̀ nínú ògo pátá àní gbogbo ọ̀nà kí n mọ̀ pọ̀ ní èrè tó lógo tó ga jùlọ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi
ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Ọlọ́run ayérayé àní ní orúkọ Jésù Kristi èyí tí wọ́n gbéga girigiri, èyí tó orúkọ rẹ̀ gbogbo tí gbogbo kò sì wọlé ní orúkọ rẹ̀ ni òun tí gbogbo òṣùpẹ̀ tí mo tó ké o yà súre sínú ayé mi Ọlọ́run ayérayé o, súre sínú ayé mi Ọlọ́run kìkì ogo kìkì yẹ, súre sínú ayé mi tí kìkì gbogbo rẹ̀ tí kìkì fílẹ̀ fílẹ̀ gbogbo yà súre sínú ayé sọ̀rọ̀ àṣìṣe àtàgbọ́rẹ̀ sínú ayé mi àní gbogbo ọ̀nà ní orúkọ Jésù Kristi ni mo ké ọ̀yà àní gúúsù àríwá ìlà oòrùn ìwọ̀ oòrùn àti gbogbo tí ṣiṣẹ́ wọ̀rẹ́ pọ̀ pátá ìyá kúmọ̀ sí bẹ̀rẹ̀ sí yọ̀ǹda àdé fún ní orúkọ Jésù tẹ̀sán pátápátá àdúmọ̀ sí yọ̀ǹda ìgbéga fún ní orúkọ Jésù pátápátá àdúmọ̀ sí yọ̀ǹda gbogbo tí ń ṣe oore fún pátápátá ohun gbogbo tí ń ṣe ire àyànfẹ́ ìgbéga ògo tó kẹtọ́ àjẹ́ ìbomú fún ọ̀fọ̀ ṣiṣẹ́ bí fún ọ̀fọ̀ ṣiṣẹ́ bí fún ọ̀fọ̀ àìdáhùn kọ́sọ̀ bẹ̀rẹ̀ fún ọ̀rọ̀ wà láti fi ṣe àti gbogbo àwọn olórí àyè fún ọ̀wà ní fọkànlá àti ìmọ̀ láti fi ṣe rẹ̀ àdínkù sọ̀bẹ̀ ṣe ìdàpọ̀ pátá ní orúkọ Jésù Kristi ìgbàgbọ́ ìṣẹ̀dá fún ní orúkọ Jésù Kristi ní gbogbo ọ̀rọ̀ ìtẹ̀síwájú tí kò bẹ̀ ṣe tèmi ìgbẹ́kọ̀ kò bẹ̀ ṣe tèmi àìrí ẹ̀kọ́ bẹ̀ ṣe tèmi ní gbogbo ẹ̀ṣẹ̀ Ọlọ́run súre sọ̀rọ̀ ìṣọ̀rọ̀ àti ní orúkọ Jésù Kristi àìní orúkọ Jésù yà súre sọ̀rọ̀ ìmọ̀ àdínkùsù àríwá ìlà oòrùn ìwọ̀ oòrùn àti gbogbo tí ń ṣiṣẹ́ ọ̀rọ̀ pátá ẹ̀kọ́ bẹ̀ ti jíṣẹ́ fún gbogbo náà àìkọ́ bẹ̀ ti kú orí ẹ̀ fún gbogbo kó bẹ̀ ti yọ gbogbo ṣiṣẹ́ fún gbogbo àìkọ́ bẹ̀ ti mú tẹ̀síwájú rẹ̀ báyìí bá ṣe tó bọ̀ ṣiṣẹ́ fún gbogbo náà àti gbogbo tí ń ṣe tèmi àìkọ́ tí ń ṣe àwọn olórí aṣáájú àtọ̀rọ̀ àti kọ́sọ̀mọ̀ ìwà ní orúkọ Jésù ògo ìkó tí mo jẹ́ tèmi gbogbo àìkíbọ̀ pọ̀ ní èrè tó ga tó lógo lójúmọ́ ní orúkọ Jésù ṣe bàbá súre sínú ayé mi sọ̀rọ̀ àgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àgbà sínú ògo kó tí mo jẹ́ tèmi láì àti lálẹ́. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Fi ìtara gbàdúrà yìí orúkọ Jésù ilẹ̀ mẹ́ta Ọlọ́run súre ó sọ̀rọ̀ àṣẹ àgbà sínú ayé mi mo báyìí mo ké ní orúkọ ti Jésù Kristi Násárẹ́tì èyí tí Ọlọ́run gbéga gidigidi tí orúkọ rẹ̀ sì borí gbogbo orúkọ tí gbogbo kó sì wólẹ̀ ní àṣẹ rẹ̀ Ọlọ́run súre ó sọ̀rọ̀ àṣẹ agbára sínú ayé mi ìrírí àti àṣẹ sì lápá ó fìdí múlẹ̀ ó sì lápá nínú ayé mi mo bẹ̀ sí tinú ògo bọ́nù ògo mo bẹ̀ sí tinú ọlábọ̀nà inú ìgbéga bọ́ọ̀kà inú ìṣèbọn ṣe rere àní ní gbogbo ọ̀nà ìrì gbogbo bẹ̀ sí jẹ́ tèmi ànító àníṣẹ́kọ̀ àníàkó àṣẹ rere ọbẹ̀ jẹ́ tèmi ní ògo mo bẹ̀ sí ní pọ̀ àìní ògo mo bẹ̀rẹ̀ sí ní tayọ ní orí gbogbo mo bẹ̀rẹ̀ sí tayọ láti fi gbogbo mo bẹ̀rẹ̀ sí ní gba ire àti ìrànlọ́wọ́ tó ga tó lógo jù láì mú ní akẹ́kọ̀ọ́ ní àdúrà rẹ̀ náà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi àní Ọlọ́run ẹlẹ́dàá ọ̀run àti alágbára jùlọ ní orúkọ Jésù Kristi ní èyí tí a gbéga gidigidi ní tó borí gbogbo kan tí gbogbo kó sì wọlé ní orúkọ rẹ̀ ní Ọlọ́run súre ó sọ àtàgbà sínú ayé mi àní mo ké o ní orúkọ ti Jésù Kristi tá a gbéga gidigidi tó borí kó rẹ̀ borí gbogbo kó wọlé ní Ọlọ́run súre ó sọ àtàgbà sínú ayé mi ọ̀rọ̀ àti àṣẹ rẹ̀ Ọlọ́run lápariwo ó fìdí múlẹ̀ ó sì lápariwo ó sì kó parí nínú ayé mi ó sì wọ ayé àṣẹ ìṣẹ́jọ́ mi gbòòrò nínú agbójú nínú àjọjọ́ àní orúkọ ti Jésù tó ṣe bí yẹn ayé mi bẹ̀rẹ̀ sí fọ́ ní ògo iṣẹ́ rẹ̀ sì bẹ̀rẹ̀ sí fọ́ ní ògo àyè gbé gbogbo tí bẹ̀rẹ̀ sí fọ́ ní ògo ìgbà ìfọ́nmẹ́lú àyè nínú ògo tó kọ́ bẹ̀rẹ̀ sí gbó bẹ̀rẹ̀ sí gbìnà bẹ̀rẹ̀ sí sá ní gbogbo ọ̀nà ilẹ̀kùn ògo rẹ̀ bóyá ó ṣe fún ní ọdún náà àyìnbó tẹ tí mo rẹ̀ sí bẹ̀rẹ̀ sí tí ògo bọ́ọ̀nù ògo tẹ inú ìgbéka bọ́ọ̀nù gbà ṣe bọ́ọ̀nù ṣe rere àyìnbó tẹ tó tí ògo bọ́ọ̀nù ògo nígbà bọ́ọ̀nù gbà ṣe bọ́ọ̀nù ṣe rere owó rere gbogbo àyìnbó bẹ̀rẹ̀ sí jùlọ láti mọ níṣẹ́ àyìnbó gbogbo bẹ̀rẹ̀ sí jùlọ láti mọ gbéṣẹ́ báyìí àyìnbó ayọ̀ gbogbo bẹ̀rẹ̀ sí ti gbogbo rẹ̀ ṣe àyìnbó gbogbo ọ̀nà ìdádúró ìdíwọ́ kankan ṣe fún mi mọ́sẹ̀ àyìnbá tí mo tún bọ́ọ̀nù ògo láti mọ tún gbéga bọ́ọ̀nù gbéga àyìnbó gbogbo ọ̀nà àyìnbó bẹ̀rẹ̀ sí ní gbà ìrànlọ́wọ́ àti ìrètí lẹ́yìn tọ́ka tó lógo jù láti òkè láti òkè ní orúkọ ti Jésù tọ́ka tó ṣe bí ojú lọ ń gbogbo ọ̀nà ayé bí bẹ́ẹ̀ sí fọ̀ togotogo iṣẹ́ bẹ́ẹ̀ sí fọ̀ togotogo orí gbogbo bẹ́ẹ̀ sí jẹ́ tèmi sẹ́ àìnígbẹ́ bẹ́ẹ̀ sí jẹ́ tèmi àṣírí bẹ́ẹ̀ sí jẹ́ tèmi ògo sì bẹ́ẹ̀ sí jẹ́ tó náà pa àìní ẹ̀rẹ̀ rẹ̀ àìnímọ̀ bẹ́ẹ̀ sí ní pọ̀ṣù ojoojúmọ́ àti mọ̀ ní ẹ̀rẹ̀ rogo ojoojúmọ́ àìní fún títa tí mo ta ní ògo àfi gbogbo tí mo gbó ògo àfi gbogbo tí mo gbé ògo àìṣe tí mo ṣe nígbà tí mo gbogbo sì jẹ́ tó tí ì sí ìjọba ní orúkọ Jésù ṣe ọlọ́run ayé rẹ̀ àṣẹ gbọ́dọ̀ ó fi dìbò ẹ̀mí orúkọ Jésù ní tẹ̀síwájú mo tẹ̀síwájú ní gbogbo ọmọ gbọ́dọ̀ ògo láti mọ̀ ta ní ògo ìdádúró ìdíwọ́ kan fún láti mọ̀ gbìn láti mọ̀ gbìn ògo orí gbogbo ó jìnnà fún láti mọ̀ ṣe báyìí àwògó sì jẹ́ tó lọ láì àti láì ní orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Gbàdúrà yìí bó ṣe fẹ́ kó fi tára gbà gbọ́ èyí tó fi gbọ́dọ̀ gbàdúrà yìí sọmọ wípé Sátánì àtàwọn olórí burúkú yẹn àtàwọn ènìyàn búburú yẹn wọ́n mọ̀ ń gbógun ti olórí ènìyàn kí wọ́n bá ṣe rojú ráyè títí ènìyàn ó sì mọ̀ pé olórí rẹ kò lè wà nínú wàhálà kó tó pé òun ó sókè ni wọ́n gẹ́gẹ́ kò tẹ̀lé nísàlẹ̀ àti lè bá kí fún lápẹẹrẹ dídùn àwọn ìdojúkọ tí mo wà nínú rẹ̀ àwọn kan méjì kan bẹ tí máa ti lọ rí wọn púpọ̀ nínú àwọn nǹkan tí mo nílò ti yan níyànjú nínú wọn ọ̀kan bẹ tí máa ti sọ fún báyìí èyí tó ń gbogbo gbélé ọ̀tọ̀ ó tún ní àwọn kan tí ó tún tẹ́sí tí wọ́n jọ tí àjọmọ́ tàjútà pé wa ní fámìlì kan ó yẹ ṣe Yorùbá o kọ́ mọ́ wùlẹ̀ dára mú kó mọ̀ wádìí wọn ó yẹ ṣe Yorùbá aná ni wọn gùrú ń bẹ nínú wọn bírí ń bẹ nínú wọn
jù à ń bẹ nínú wọn pété báwo ló bí wọ́n ṣe wà nìyẹn so kò sí ọba kankan nínú wọn àwọn tí wọ́n pè ní family yẹn so ẹni ẹ̀ tó máa òun wá ní olórí ọ̀gá so wọ́n tún ní àwọn ọ̀gá iléeṣẹ́ ńlá náà yẹn tí wọ́n jọ ṣiṣẹ́ pé sọ́tọ́ àti kàn sí wọn yàtọ̀ sí àwọn tájọ gbé fẹ́mi àwọn tó tún jẹ́ àwọn lọ́gàlọ́gà bíi rẹ̀ yẹn yóò sọ fún wọn kálukú wọn ó ṣe kíni wọn ó fi tọwọ́ wọn lẹ̀ yóò sọ fún wọn pé lágbájá báyìí ló ti tán gbogbo wọn ó ṣe kíni ṣùgbọ́n ẹni tí mo fẹ́ lọ bá gẹ́gẹ́ tí mo ṣe kíni nǹkan márùn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́sẹ̀lẹ̀ sóhun gangan tó jẹ́ nǹkan tó lágbára á sọ fún mi bóòdì mo sì fẹ́ sọ fún mi pé nǹkan báyìí ṣe ẹ̀yin tó wà dé pé sóhun gangan ó nídìí ìtùnú tó wà nínú ìbànújẹ́ gidi gan ní nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó lágbára tí ó ṣe kíni tí ó jẹ́ pé àti ìròyìn rẹ̀ gan wàhálà níbi tó lágbára dé so sórí wípé kíni Sátánì olórí burúkú kò sí ọ̀nà tí ò lè gbà láti fi pọ́nyàn lójú ìjọsìn ẹsẹ̀ ni ẹ tí wọ́n bá lọ tí ọba ṣẹlẹ̀ sí tí wọ́n bá lọ bá ọ̀rọ̀ kíni nǹkan kékeré lọ̀rọ̀ lówó dé ọwọ́ kan ni yóò ṣe kíni yóò gbé tọwọ́ rẹ̀ yóò sọ fún àyòkù náà ọ̀yà kálukú yín tí kálukú bá ní ẹyẹ kó lẹ̀ owó kó lẹ̀ so mo fẹ́ kó fi tara gbàdúrà yìí gbogbo mo po orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Násárẹ́tì gbogbo ẹ̀yin olórí aláàánú olùrànlọ́wọ́ mi yálà ẹ̀yin tẹ̀ ti ń ṣe bóyá àti àbẹ́yìn tẹ̀ ń ṣe lọ́wọ́ àbẹ́yìn olórí tẹ́tún dìde lọ́jọ́ wájú gbogbo tó bá ní òun fẹ́ já yín gbogbo tó lóun bá fẹ́ yọ ayé yín lẹ́nu ọ̀rẹ́ látàkókò yìí lọ ilẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ sì ni gbé yín mi mo mú orúkọ Jésù Kristi fìdí múlẹ̀ nú ayé yín ogun kan wàhálà kan ìdààmú kankan gbọ́dọ̀ jẹ́ tí kò gbọ́dọ̀ jẹ́ ohun tó ń kan tó jẹ́ ti yín àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ẹ gbọ́ gbogbo ẹ̀yin olórí aláàánú olùrànlọ́wọ́ mi lọ́jọ́ tuntun pẹ́ wá àbí ní ìsinsìnyí àbí ẹ̀yin tẹ́tù dìde lọ́jọ́ wájú ni ní orúkọ Jésù àìní mo mú orúkọ Jésù Kristi náà sẹ́yìn àìní mo fi dirẹ̀ múlẹ̀ inú ayé yé èyí tí agbẹ́gà gidi èyí tó borí gbogbo orúkọ ni èyí tí gbogbo kún wọlé ní orúkọ rẹ̀ ni ọ̀yà ayé yí bọ́lọ̀ bó ti ń ṣe wàhálà ìdààmú àti ogun àti pẹ̀lú gbogbo agbára wo ìjọba wo ìgbìmọ̀ wo ni ohunkóhun tó bá sọ pé wọ́n fẹ́ dìde ogun sí yẹn àì láti jà yẹn àbí láti jà ohunkóhun kan tí ń ṣe ti yẹn látàkókò ìlọ ilẹ̀ àìkọ́bẹ̀ sí gbogbo wọn mísẹ̀ látàkókò àìkú àwọn ogun ẹ̀kọ́bẹ̀ sí gbẹ ti gbogbo àìlátàkọ àìní ilẹ̀ kọ́bẹ̀ sí gbogbo ogun ẹ̀mẹ̀ àìlátàkọ ilẹ̀ kọ́bẹ̀ sí gbogbo àwọn ogun ẹ̀mẹ̀ àìlátàkọ àwọn ogun wọn kọ́bẹ̀ sí gbẹ ti gbogbo ikú àìkọ́bẹ̀ sí mọ kúrẹ̀ láì sí àná kankan ẹni yóò kó àgbẹ̀ yóò kó ìjọba yóò kó wọ́n jẹ́ mo wù rí ẹ̀yin kankan yín bọ́ sínú ìbú àti ẹ̀jẹ̀ Jésù Kristi gbogbo ẹ̀yin olóore ẹjọ́ pé gbogbo ẹ̀yin olóore ṣiṣẹ́ àti gbogbo ẹ̀yin tí ẹ̀tún dìde lórí àdé ọ̀yà látàkọ ẹ̀jẹ̀ Jésù Kristi ó sàbò lórí ayé yín àní ó sàbò lórí gbogbo ṣiṣẹ́ ti yín bẹ́ẹ̀ ni àní gbogbo àní orúkọ Jésù Kristi náà èyí tá gbéga gidi tó borí gbogbo orúkọ yẹn ọ̀yà ó fìdí mo fìdí rẹ̀ múlẹ̀ nú ayé yín àti gbogbo ṣiṣẹ́ ti yín ibi búburú wà láì mọ́ àní kò tún jẹ́ ti yín mọ́ àní kò tún ní pàtàkì gbọ́dọ̀ yín mọ́ látàkọ ọkàn yín balẹ̀ àní ẹmọ gbéra fẹ́ mọ gbéra léwu ẹmọ tí ògùn bọ́ọ̀lù ògùn níbẹ̀ bọ́ọ̀lù 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 ògùn sì tẹ́sí mọ́tẹ́tọ́ láì àti láì ní orúkọ ti Jésù Kristi. agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. gbọ́ èèmọ̀ bóyá wọ́n ṣe mú àdúrà lọ́kùnkún ní ṣe o ṣùgbọ́n yóò ṣe mí lànà pé o mú àdúrà lọ́kùnkún dùn ní tí mo sọ iye mi o wọn pé tọkàn ni mo sọ èkejì náà tó yẹ kí n lọ bá òun náà nídìí tí ì fi lọ bá so ó ṣe pàtàkì láti mọ gbàdúrà fún olóore àtàlánú rẹ yálà ìtọ́ ọmọ ni o àbí ìtọ́ ọmọ ìtọ́ tí ń ṣe bọ̀ ni àbí ìtọ́ ṣẹ̀ṣẹ̀ ṣe gbogbo ni wọ́n nídìí ìrànlọ́wọ́ rẹ nínú àdúrà nítorí wípé kí ni tí o bá gbàdúrà fún wọn táyé pé lórí wípé kọ́sá ti mọ gbà lọ́wọ́ wọn nìkan ni Sátánì ọmọ wọlé sí ọ lára láti mọ jẹ́ kí orí kíni kó orí ìrànlọ́wọ́ gbà lọ́dọ̀ wọn so mo gbàdúrà fún àwọn olórí àwọn olùrànlọ́wọ́ ó ṣe pàtàkì gidi gan lọ́pọ̀lọpọ̀ àtẹ̀síwájú orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yin áńgẹ́lì oníṣẹ́ oníròyìn ayọ̀ mi Ọlọ́run ti gbé yín kalẹ̀ nítorí tèmi mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé ní orúkọ Jésù ẹ̀bẹ̀ sí kàmí láti mọ jíṣà mi fún mi kì í ṣàbá àṣẹ ni nítorí pé nítorí tèmi lọ́dọ̀ ṣe gbé yín kalẹ̀ láti mọ jíṣà mi fún mi láti mọ múlò ẹ̀ wá fún mi ẹ gbogbo ibikíbi tí àwọn ọjọ́ àti pèmí ẹ làbẹ̀ kọjá lọ kẹsì mọ kún ọjọ́ wá fún mi ní orúkọ Jésù Kristi àdúrà rẹ̀ rà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi
ní orúkọ tí Jésù Kristi ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu gbogbo ẹ̀yà ń gẹ̀lú níṣẹ́ oníròyìn aṣọ mi ọ̀yà ẹ̀bẹ̀ sí kàmí láti mọ jíjà mi fún mi sẹ́ àdẹ́bẹ̀ sí kàmí láti mọ jíjà mi fún mi sẹ́ àdẹ́bẹ̀ kàmí láti mọ jíjà mi tó pé ìdí èyí lọ́lọ́run ṣe gbé yín kalẹ̀ nítorí tèmi láti mọ jíjà mi fún mi láti mọ múrò ẹ̀yà fún mi ọ̀yà ní orúkọ tí Jésù Kristi yìí tá a gbéga girigiri tó borí gbogbo tí gbogbo ogun wọlé ní orúkọ rẹ̀ ni àìní mo pa ní àṣẹ fún gbogbo ẹ̀yà gbèrò sẹ́bẹ̀ kàmí láti mọ jíjà fún mi gbogbo ikibi tí àwọn ètò àti pè mí wá ọ̀yà ẹ̀bẹ̀ sí làbẹ̀kọ́ ẹ̀bẹ̀ sí gbà ọjọ́ fún mi ẹ̀bẹ̀ sí làbẹ̀kọ́ ẹ̀bẹ̀ sí gbà wá fún mi ẹ̀bẹ̀ sí làbẹ̀kọ́ ẹ̀bẹ̀ sí gbà wá fún mi ọ̀yà gbogbo àwọn olùrànwọ́ lẹ́bi kíbi tí wọ́n wà ọ̀yà ẹ̀tọ́ wọn àyíkẹ́sí bẹ̀rẹ̀ sí fún wọn mọ̀nà àyíláti mọ kàmílà ẹ̀bẹ̀ tó wọn ẹ̀bẹ̀ sí fún wọn mọ̀nà láti mọ kàmílà ògo èyí kó sì mọ̀ títọ́ lọ́wọ́ àyẹ̀kọ́ ní orúkọ tí Jésù rẹ̀ ṣe àyíkí ṣe fún ènìyàn àyíkí ṣe fún bẹ́ẹ̀ tó pé fún ògùn àti ní ògo ẹ̀ gbogbo ẹ̀yà ń gbèlú sẹ́nu ìròyìn ẹ̀bẹ̀ kàmílà ti mọ̀ jẹun fún mi ògo kó sì mọ̀ títọ́ wàdà bẹ́ẹ̀ ni orí kò yíwa ògo sì títọ́ lọ ní gbogbo ní orúkọ tí Jésù Kristi agbàdúrà ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìwọ wo ló yẹ kó kú gbọ́ dáadáa àwọn kan bẹ tí wọn bá kú èèyàn lè rógolo àwọn kan bẹ tí wọn bá wọlú dé àìsàn lọ èèyàn lè rógolo àwọn kan bẹ tí wọn bá wọnú wàhálà ìdààmú kí wọn gbẹ tí gbogbo èèyàn lè rógolo irú wọn ni àwọn èèyàn bí igi ọ̀pọ̀tọ̀ tí wọ́n mọ̀ sọ pé nọ́nọ́nọ́nọ́nọ́ ìgbà tó bá wù àwọn làwọn ọmọ yọ̀ǹda ìtọ́ bá tọ́ sí ènìyàn fún yàn bó bá ṣe wù wọn làwọn sì kíni làwọn ṣe fún yàn irú àwọn yẹn igi ọ̀pọ̀tọ̀ ni wọ́n ó yẹ kí wọ́n gbẹ tí gbogbo ni àwọn kan bẹ ọmọ gbẹ níwọ̀n bá táwọn bá ṣe ń bẹ láyé níwọ̀n bá táwọn bá ṣe kíni táwọn bá ṣe ń bẹ láyé so irú àwọn ènìyàn ìyẹn pé tí wọ́n bá sí láyé mọ́ ló tó lè rógolo so dandan ni kí wọ́n kú sọ dá wọn mọ̀ kò sí èyí tó dámọ̀ nínú wọn tí mo dá wọn mọ̀ kò sí èyí tí mo dámọ̀ nínú wọn so àwọn kan bẹ wọ́n gbọ́dọ̀ wọnú ìdè ìgbèkùn àìsàn lọ nítorí pé kí ni àlàáfíà tí wọ́n wà yẹn ló mú wọn kí wọ́n máa rìn sọ́tún kí wọ́n máa rìn sókè kí wọ́n máa tọ́jú lọ kí wọ́n lọ máa kánpọ̀ sí lójoojúmọ́ àwọn wòlíì ló jẹ́ kí wọ́n lè máa gbàdúrà òjì láti mọ yí látàlẹ́ tó pé gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ o èrè o ṣùgbọ́n gẹ́gẹ́ bí táwọn èèyàn mọ̀ sọ wọ́n gbọ́ wọ́n tàn látà so wọ́n ti kọ́kọ́ ohun tó ti wọ́n ti ṣe kíní wọ́n ti parí iṣẹ́ wọn mọ́ sí àwọn onímọ̀ mọ́ sí so tó bá ti fẹ́ ṣe kíní àwọn òyìn látà yẹn lẹ̀ tó bá tó àwọn tó yin ókè sí tí bá ṣe tó gbó ṣe kíní so ẹlòmíì bẹ àbẹ́là ni wọ́n mọ́ tàn oríṣiríṣi ni wọ́n sá ni wọ́n so oríṣiríṣi sáà ní gbogbo tí wọ́n mọ́ sí àwọn ṣe so àwọn èèyàn nìsín tí wọ́n bá wà nínú ìgbèkùn àsàn àǹfààní àti lọ yí láńtà sílẹ̀ àbí láti yin ókè kò ní sí fún wọn àǹfààní àti pa àbẹ́là àbí àti tàn kò ní ṣe kíni kò ní sí fún wọn nítorí pé gbogbo iṣẹ́ tí wọ́n ṣe yẹn ó ti di ohun tí ẹ pé ó nira fún láti lè débẹ̀ nígbà tó bá sì ti nira fún láti débẹ̀ dandan kí iṣẹ́ yẹn kó ṣe kíni kó bàjẹ́ látàyè yóò blow àbẹ́là yóò jò dànù yóò parẹ́ pọ́ bàtà agbára Jésù Kristi yóò bà gbogbo ẹ̀jẹ̀ ọbọ̀ náà ògo ọbọ̀ náà òṣèré rẹ lọ́nà so àwọn kan títí àwọn kan wọn ò ní àìsàn nìyẹn so àwọn kan náà ti bẹ̀rẹ̀ pé kíni àwọn títí wọn agbásẹ́sẹ́ ni wọ́n so oríṣiríṣi ni gbogbo wọn ìjọba jẹ́ pé kíni àwọn tó yà agbásẹ́sẹ́ ẹni tó ya wèrè tàbí fẹ́ gbéṣẹ́ fún wèrè sọ̀rí pé kò sí ẹni tó fẹ́ gbéṣẹ́ fún wèrè pé ìjọba pé wèrè tó wá gbéṣẹ́ fún ó sì ṣe kẹ́ pé ẹni tó gbéṣẹ́ fún wèrè náà ni ó sì padà sí kíni ni wèrè ó padà lọ lùkù mọ́ lórí so oríṣiríṣi ni gbogbo ló gbọ́dọ̀ fi ìtara gbàdúrà ìwọ tó bá wá rí bí èpè ni mọ́ gbà fúnra rẹ̀ ṣùgbọ́n mọ́ gbà fèmí nítorí pé kì í ṣe pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìwọ wo ló yẹ kó kú ìwọ wo ló yẹ kó ya wèrè ìwọ wo ló yẹ kó gbé tí gbogbo ìwọ wo ló yẹ kó wọnú gbèkùn àsàn lọ ìwọ wo ló yẹ kó dán àtẹ̀pá látẹ̀rẹ̀ṣẹ̀ nìyàn kí àní ògo mi lè búyọ bó jáde bó ṣe yọ gẹ́gẹ́ bí ìpinnu Ọlọ́run fún ayé mi pé òun dá mi tògótògó kí ògo tó lọ dá mọ́ mi kó lè búyọ kó lè bẹ̀ sí di rírò fún mi ìwọ wo ló yẹ kó jìnnà sí ayé mi ọ̀kan náà tún lé léyìn mo ti gbàgbé ọ̀kan náà tún lé léyìn náà àwọn kan bẹ jẹ́ pé ó yẹ kí wọ́n jìnnà sí ayé ènìyàn pátápátá ni irú rẹ̀ lọ́sọ̀ láàrin Abraham àti Lot tó yẹ kí wọ́n pínyà ìwọ wo ló yẹ kó wà nínú ìrìn àjò ayé mi tó yẹ kó sínú ayé mi ọ̀rọ̀ àṣẹlélẹ̀ mi ò dálábà ọ̀yà kálukú ẹ̀bẹ̀ sí kó pàtí ìwọ tí kú ọ̀yà kú dànù ìwọ tí wèrè yà wèrè dànù ìwọ tí gbígbẹ́ tí gbogbo ìwọ tí yẹ kó jìnnà sí ayé mi tó yẹ kó pẹ́ pẹ́ ọ̀yà iná tó ó pin wà níyà mo bá tiẹ̀ lọ pápátá náà jíjìn ìwọ tí àtẹ̀pá yà bẹ̀ sí di àtẹ̀pá láti rẹ̀ sí àwọn ènìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ tí Jésù Kristi
ní orúkọ tí Jésù Kristi ní orúkọ tí Jésù Kristi àní bó pàṣẹ bí ọ̀dà lábàá o àní ìwọ wo ló yẹ kó kú àní ìwọ wo ló yẹ kó yàwó ìdádó ìwọ ló yẹ kó gbẹ tí gbogbo ìwọ ló yẹ kó wọnú gbèkú àsán lọ àní ìwọ wo ló yẹ kó jìnnà sí àyè tó yẹ kó pínyà pẹ̀lú ayé mi pátá tó yẹ kó ní kó dàbà pọ̀ mọ́ àní ìwọ wo ló yẹ kó jẹ àní ẹni tí a gbé sọ àní lórí òkè àní ìwọ ló yẹ kó dìje fẹ́ràn kó jẹ àní ló dàtọ̀ kó ló mọ sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé tó pé ní ti tèmi orúkọ Jésù Kristi ti gbà mí àyè Jésù Kristi gbà mí àní Jésù ti wá sí ó ti pa gbogbo ṣiṣẹ́ ṣòro náà ogun ègún èpè kẹ́kọ̀ọ́ kò tó ní kàn ṣe pẹ̀lú ayé mi kò tó ní pàtàkì ayé mi mọ́ àní àkókò tèmi láti mọ tólogo bọ́ọ̀lù mọ́lògo mọ́ pàṣẹ ọ̀yá ìwọ ti kú ọ̀yá kú dànù láì sí àdó kankan látàkùn kábíyèsí kéde kúrẹ́ ní orúkọ tí Jésù Kristi ìwọ ti wèrè ọ̀yá yá wèrè dànù láì sí àdó kankan látàkùn ní orúkọ tí Jésù Kristi ìwọ ti gbígbẹ́ yá gbẹ́ ti gbogbo láì sí àdó kankan ní orúkọ tí Jésù Kristi àní ìwọ ti àtẹ̀pá yá di àtẹ̀pá ní àtẹ̀yẹsẹ̀ àwọn ènìyàn ní orúkọ Jésù Kristi àní ìwọ ti àṣàn wọnú gbèkùn àṣàn lọ́pàá ní orúkọ tí Jésù Kristi àní ìwọ ti àní ẹ̀rí ìwọ ti ẹranko ọ̀yá àní dìjẹ́ fẹ́ ẹranko pátá ní orúkọ tí Jésù Kristi ìyá ìwọ ti ọ̀yá nù dànù àìkójọ ní táwọn wá ti wò ní rí gbúrò ẹ̀mọ́ ní orúkọ Jésù látàkókò rẹ̀ tó pé àní orúkọ Jésù Kristi ẹni tá gbé gẹ́gẹ́ tó borí gbogbo ọkọ tí gbogbo kó sì wọ ní orúkọ rẹ̀ ni àní ẹbí tí obìnrin dáhùn ogun jíjà kì í ṣe tèmi mọ́ ìdààmú ara kì í ṣe tèmi mọ́ òṣì kì í ṣe tèmi mọ́ àní oṣù ojoojúmọ́ nípa nínú gbogbo ṣe tèmi mọ́ ìdààmú ìfòrò ogun kì í ṣe tèmi mọ́ nínú ayé ayé lórí àwọn ọmọ àní ìdààmú ìfòrò kì í ṣe tèmi mọ́ sẹ́ àní ilẹ̀ ìgbéga ní tèmi sẹ́ orúkọ Jésù Kristi àní ó ti gbé mi ó ti gbé mi ó ti sàmì fún rere o bẹ́ẹ̀ ni àní ìlérí àti mẹ́jọ mo ti dáko láti wá sí mo ṣe ìtẹ́sùn pé òun dà mí togotogo ni ogun yẹn ti bẹ̀rẹ̀ sí jílò fún mi nípa pàṣẹ àní ìwọ ti kú ya kú dànù ìwọ ti gbogbo ya gbẹ ti gbogbo ìwọ ti wèrè ya yàwó dànù ìwọ ti àṣẹ wọnú di àṣẹ lọ àní ìwọ ti àtẹpá jẹ àtẹpá láti ẹsẹ àwọn ènìyàn ìwọ ti wèrè ya yàwó dànù sẹ ìwọ ti jẹ fẹrẹ kọjá di jẹ fẹrẹ kọjá ní orúkọ Jésù Kristi àní mo pàṣẹ mo pàṣẹ mo dábàá ní orúkọ Jésù Kristi ní abẹ́ẹ̀ni orúkọ yìí padà gbogbo ṣiṣẹ́ tọ́lọ nítorí pé àníkó olóòlò ogo ọlọ́lọ́ ni kìí sí gbogbo kìí sí fẹ́rẹ́ pípẹ́ orúkọ Jésù láti gbé gágidi tó borí gbogbo orúkọ ni orúkọ Jésù àní ló gbé mi ló ń tì mí láàmú orúkọ Jésù láti gba àtẹ̀mí orúkọ Jésù ó gbé mi lékè gbogbo ẹ̀kú dànù ẹ̀sùn dànù ẹ̀sùn gbẹ̀rẹ̀ àní orúkọ Jésù kò bẹ̀ sí fọ́ ní ògùn bẹ̀ ti gbẹ̀rẹ̀ ní ògùn bẹ̀ ti gbogbo iṣẹ́ ìṣàtúnṣe nípa gbogbo bẹ́ẹ̀ ni orúkọ yẹn nígbà tí gbogbo jẹ́ tọ́lọ́ wọn láyé. A gbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run ògo ọlọ́run yìí tẹ́bí wọ́n lọ́ba tó ń gba gbogbo ògo síwájú àṣẹṣe àmọ́ gbogbo lọ mọ jẹ́rìí agbára rẹ̀ so mọ fi wà láyé rẹ̀ ní gbogbo ọ̀nà àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ọlọ́run ògo ọlọ́run yìí ọlọ́run alágbára jùlọ ìwọ lọ́ba tó di gbogbo ògo àti ìyẹn ìwọ lọ́ba tó di gbogbo ọlọ́ àti agbára ẹ̀yà sọ́wọ́tẹ̀ mọ̀ gba ògo lọ mọ̀ jẹ́rìí agbára rẹ̀ so mọ̀ fi wà láyé rẹ̀ mọ̀ fi tóbi rẹ̀ hàn ní gbogbo ọ̀nà àtọ̀wọ̀ yàrá gbogbo ìṣẹ̀lẹ̀ alógo lọ àní láti ilẹ̀ wá ìwọ bá tún gba gbogbo ògo àní òní ìwọ náà tó lọ tó ti gba gbogbo ògo olúwa ìbámọ̀ sí pé ìwọ gba gbogbo ògo ni àní ètò tòní kọ̀ọ̀bà mọ̀ lọ kọ̀mọ̀ ìbá jẹ́ kọ̀wá jíjẹ́ ṣiṣẹ́ ìwọ lọ́ba tó gba gbogbo ògo yàtọ̀ náà tó gba gbogbo lọ Jésù Kristi bàbá jẹ́ ìwà aláyà ti farahàn rẹ ni àní ètò tó kọ̀ọ̀bà mọ̀ sí jẹ́ ṣiṣẹ́ yóò àwọn ọmọ ṣe ológojọ àní mọ̀ gba gbogbo ògo lọ àní ìwọ tó ní gbogbo ògo àti mọ̀ gba gbogbo lọ ìwọ tó ní gbogbo àmọ̀ gba gbogbo ògo láti mọ̀ jẹ́ agbára iná mi mímọ́ àtàgbà àtàṣọ láti mọ̀ sọ̀rọ̀ bó sọ̀rọ̀ iná mi àtàgbà láti mọ̀ sọ̀rọ̀ kí ìdíwọ́ ìdènà kan kọ́ mọ̀ ṣe sí àyìn láti lè gbẹ́ iṣẹ́ àti ìdá iṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ ojú àyìn láti mọ̀ iṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ láti mọ̀ fọ̀ láti mọ̀ fìlẹ̀ nígbà láti mọ̀ gbìlẹ̀ láti mọ̀ gbòòrò sígbà gbogbo nítorí ògo àti ìlógo rẹ̀ ẹ̀yà mọ̀ gba gbogbo lọ síwájú aṣọ ìjọba àti ẹ̀mí láti mọ̀ sọ̀rọ̀ bọ́sẹ̀ rẹ̀ bàbá àní ẹnìkan kan wà àní tí à ń búra wà níbí ní àti àti tí wọ́n wà àyè nìkan kó túbọ̀ gba ìyanu ju gba yẹn lọ kó túbọ̀ ní tẹ̀síwájú bó ṣe dẹ̀ kó túbọ̀ ní ìgbìdá wa sí òrò bó ṣe ń dà wọ́n sọ ògo ni kó túbọ̀ jẹ́ ti bó ṣe dẹ̀ òṣìṣẹ́ bàbá tó rí pé ṣe bẹ́ẹ̀ ògo ni fún ọkọ̀ tí mọ̀ gbà bó ti mọ̀ gbogbo láìsí láláì. A gbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ wípé ní orúkọ Jésù Kristi tí wọ́n gbéga gidi tó borí gbogbo tí gbogbo kún wọlé ní orúkọ rẹ̀ ni ayé mi wọnú ògo lọ ìwọ gbọ́ tèmi ó ṣe gbogbo ṣe tèmi ní rere wàhálà ìdààmú kò ṣe fún mi mọ́ ògo ni fún orúkọ rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ Jésù Kristi ó ṣe Ọlọ́run alágbára jọ ológojo olóró ọ̀fẹ́ lẹ́nu bàbá gba ọpẹ́ gba ìyèmí gba ọpẹ́ gba ìyèmí gba ọpẹ́ gba ìyèmí fún dídára rẹ sí mi wípé èmi ké ìwọ sì gbọ́ tèmi àìní orúkọ Jésù Kristi èyí tí wọ́n gbéga gidi tó borí gbogbo tí gbogbo orúkọ tó borí gbogbo orúkọ ni èyí tí gbogbo kó sì wọlé ní àṣẹ rẹ ni ó orúkọ Jésù Kristi àìní ó ń lápá nínú ó sì ń kópa nínú ó sì ń gbilẹ̀ ní ayé mi ó sì ṣèṣù ní ayé mi ó sì mú ayé mi gbòòrò gbilẹ̀ ní ògùn nígbà gbogbo bẹ́ẹ̀ ni mò ń jẹ́ alágbára ní ọ̀tún nínú orí orúkọ Jésù ó ṣe bàbá mẹ̀mí mímọ́ ó ṣe àtóbi jùlọ ó ṣe olórí ọ̀fẹ́ ó ṣe orí ọ̀jọ̀ mẹ́ta kan gba ọpẹ́ olùgbà yìí mi fún dídára rẹ sí ibi gbogbo ọ̀nà Ọlọ́run ayérayé bàbá ọmọ ẹ̀mọ́ mẹ́ta lọ́kàn fún ìṣiṣẹ́ lọ́kàn nígbà gbogbo ayé mi láti mọ gbọ́ igbe àti ẹ̀bẹ̀ mi láti mọ fi dáhùn gbogbo ìbéèrè mi fún mi láti mọ mú mi rí èsì ayọ̀ nígbà gbogbo láti mọ mú ayé mi gbòòrò nógo láti mọ sí gbogbo ìṣẹ̀lẹ̀ ọ̀pá ìlógo fún mi òṣìṣẹ́ Ọlọ́run àánú òṣìṣẹ́ olórí ọ̀fẹ́ òṣìṣẹ́ ológojọ òṣìṣẹ́ àtòbíjọ òṣìṣẹ́ ìbẹ̀rẹ̀ àtòpin ògo ìyẹn àtòpin fún ìyẹn àtògo fún títí ìbí ọmọ yìí mọ gbòòrò pẹ̀ka ìbàrẹ̀ awímọ̀ yẹn ìbàrẹ̀ olórí ọ̀fẹ́ jùlọ láì àti láì ní orúkọ sí Jésù Kristi bàbá gba ọpẹ́ olùwàgbà yìí agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi
orúkọ Jésù ó lágbára, orúkọ Jésù ó lágbára, orúkọ Jésù ló sọ̀rọ̀ mi dayọ̀, orúkọ Jésù ó lágbára o, orúkọ Jésù ó lágbára o, agbára rẹ̀ kò ṣeé ròyìn tán o, orúkọ Jésù ó ṣẹ́ ogun ayé mi wọlẹ̀, orúkọ Jésù ó mú ayé mi wọnú ògo lọ. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ bàbá ọmọ ẹ̀mí mọ́ ayérayé, ẹni tí ó gba ayé mi àti ẹ̀là tó sì mú kí orúkọ Jésù Kristi kó lápárí nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa, èyí tí ó yẹ pé orúkọ Jésù Kristi ó ń ṣe bẹbẹ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọ̀nà, èyí tó sì tún tẹ̀síwájú tí ó sì dáwọ́ dúró, ìjẹ́ pé ní ojoojúmọ́ nípasẹ̀ orúkọ Jésù Kristi àti ẹ̀yin àti èmi níbikíbi ó kalẹ̀ wà lágbàáyé, ẹ̀rí tó lógo jùlọ yóò mọ̀ jẹ́ tiwa, kí ó tún sí ogun kan tí ó tún dìde sí wa mọ́ tí ò ní di àtẹ̀pá ní àtẹ̀lẹ́sẹ̀ wa. Mo dá gbogbo padà sọ́dọ̀ ẹni tó ṣàṣepé nínú ayé wa láti mọ mú kí ayé wa kọmọ ní tẹ̀sán, pápá jùlọ láti mọ mú kí gbogbo tí ń ṣe ìjì afẹ́fẹ́ líle kọmọ gba ìdákẹ́rọ́rọ́ lórí ayé wa, lórí iṣẹ́ wa, lórí ìrìn àjò wa, lórí gbogbo nǹkan tí ṣe tiwa àti lórí gbogbo àwọn olóore wa pápátá ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ ti Jésù Kristi. Lẹ́ẹ̀kan sí mo tún rọ̀ wá wípé ẹ má bínú wípé ètò tòní kò tètè dé orí afẹ́fẹ́ gẹ́gẹ́ mo sọ fún wa, gẹ́gẹ́ mo sì sọ fún wa láti lè wá wípé lákòókò wọ̀nyí títí tí gbogbo tí ń bẹ́lẹ̀ yìí yóò fi rójú tu ẹni bínú ni ẹ mọ̀ bá mi fìfẹ́ gbà bí ọba ṣe wà ní ebi náà kọ ìfi ìmọ̀mọ̀ ṣe so bí ọba ṣe gbà ní ọ̀sẹ̀ kiri wà ṣe ṣe títò ní èyí lọ́kàn wípé yóò ṣe ṣe nítorí wípé kí ni àwọn èrè tí mo ní pẹ̀lú gbogbo sásókè lórí gbogbo ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí náà ó fàtí pé kéde ara ó béèrè tiẹ̀ oorun bẹ lójú ìsìlẹ̀mọ́dó níwájú yín kí a mọ̀ sí kíni kí n mọ̀ fi sọ́tún kí n mọ̀ fi sósì kí n mọ̀ lọ iwájú kí n mọ̀ lọ ẹ̀yìn ẹlòmíì tí ò ṣe kíni yóò rò pé bóyá olúwa rẹ̀ mu tí yóò ní olúwa rẹ̀ ò sì mu tí yóò oorun níbẹ̀ ní ojú ara ní béèrè fún ẹ̀tọ́ rẹ̀ pé kí n ṣe kíni o kí n fóun ní ìsinmi so ìdí nìyí tí ó fi rí bẹ́ẹ̀ so ẹ má bínú sí mi lọ́pọ̀lọpọ̀ bí àbàtètè rí i pé iṣẹ́ ìránṣẹ́ yìí ó bọ́ sórí afẹ́fẹ́ ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú Ọlọ́run pé Ọlọ́run sì ń jẹ́rìí agbára rẹ̀ ó sì tún jẹ́rìí wàhálà yóò sì mọ jẹ́rìí agbára tí wàhálà lọ títí èmi kan sọ pé kò ní ìdìmọ̀ nítorí pé ọjọ́ ti lọ ṣùgbọ́n mo kíyèsí wípé ẹ̀mí mímọ́ yẹn kò gbà wípé kí ètò ìtìtò nìkan lọ síbẹ̀ mo tún fàjẹ́ pé mo tún padà wá ṣe nítorí pé ní tèmi ni mo wí pé ọjọ́ ti lọ pé kò ní jí pé ká gbàgbé kúrò rẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan mìíràn tí wọ́n fẹ́ ṣe á rí i pé ètò náà ní sàwọn pé ọjọ́ ò tí ì lọ ó sì lè lọ náà sọ ló jẹ́ pé tó padà wá sí orí ètò láti wá ṣe so mo dúpẹ́ lọ́wọ́ ilẹ̀ gan wípé ẹ bá mi fìfẹ́ gbà mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìrànlọ́wọ́ nínú àdúrà ojoojúmọ́ ọlọ́yọ́ mọ jẹ́rìí ara rẹ̀ nínú ayé ìtì náà ní orúkọ ti Jésù Kristi gbogbo tí ń jẹ́ ìjì àti wàhálà dààmú nínú ayé yín Ọlọ́run nínú àwọn ẹni orúkọ Jésù Kristi ọba gbogbo wọn wí gbogbo wọn di ohun àtẹ̀pa àti àtẹ̀gbé ní àtẹ̀lẹ́ṣẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa láì àti lọ́la ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín. Òmíràn tó dàbí ẹni pé mo ṣe ká gbàgbé ìjọba ọ̀run èyí ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ so ẹ jẹ́ ká mọ palẹ̀mọ́ fún ìjọba ọ̀run ìpadàbọ̀ Jésù Kristi ẹ mọ̀ ṣe kóhunkóhun kan kó ní pàtàgbára láti dí ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ láti lè palẹ̀mọ́ dáadáa fún ìjọba ọ̀run láti lè palẹ̀mọ́ dáadáa àní fún ìpadàbọ̀ Jésù Kristi láti lè ṣàgbọ́n pàtàgbára láti rí wípé ìpadàbọ̀ Jésù Kristi sínú ayé kọjá sí jó ayọ̀ àtọpẹ́lá wípé Jésù Kristi padà bá ìgbàgbọ́ láyé nígbà tí ọba padà dé. Òmíràn tó dàbí ẹni pé ẹ̀yin tẹ̀ tí ìgbà Kristi ní Olúwa àti olùgbàlà yín ẹ tètè yí padà láti gba Kristi ní Olúwa àti olùgbàlà yín ẹ tètè yí padà sọ́dọ̀ Ọlọ́run láti lè mọ gbé nínú ìfẹ́ àti ní àṣẹ rẹ̀ nítorí wípé kíni ìṣẹ́jú kan sí kejì ó lè ṣe kíni nǹkan lè bàjẹ́ nítorí pé Sátánì àti àwọn olùkókò níbí yẹn tí wọ́n bá ti rí wípé yẹn bá ti fẹ́ bọ́ tí yẹn bá tètè jára rẹ̀ gbà àwọn kan náà ni wọ́n ṣe kíni o ni wọ́n padà lo òǹtọ̀ ń pa nítorí wípé wò nírètí tó bá kíyèsí Jóòbù bí ọgbà tó lọ ń fẹ́ ìgbà Sátánì láti lọ dán Jóòbù wò sórí gbogbo pátí Sátánì ńlá tó gbà láti mú kí Jóòbù kọ̀ sí Ọlọ́run nígbà tó rí pé gbogbo nǹkan tó yẹ kó wọn ṣe kó wọn bàjẹ́ náà ìlú bàjẹ́ tán síbẹ̀síbẹ̀ Jóòbù sì tún dúró pẹ̀lú Ọlọ́run wọn nǹkan tó fẹ́ ṣe ó fẹ́ gbẹ̀mí rẹ̀ táyé pé Ọlọ́run bá jẹ́ ènìyàn ni táyé pé ìmọ̀ ń jáde àbí ìmọ̀ ń sùn àbí ìmọ̀ ń tògbé ni ó rí pé Sátánì ó ti ṣe kíni yóò ti gbẹ̀mí Jóòbù ṣùgbọ́n ibi tọ́lọ́run dára ẹ sí tó tún wá lágbára dé kò tògbé rí ibi tó jẹ́ kó mọ̀ pé kíni lẹ́yìn Ọlọ́run kò sí ìgbàlà kankan níbi kankan nìyẹn wò bí Ọlọ́run ṣe mójútó bọ́lọ́run ṣe bí nǹkan ṣe pọ̀ tọ́lọ́run mójútó ṣùgbọ́n nígbà tí Sátánì fẹ́ fọwọ́ ka ẹ̀mí Jóòbù
ọlọ́run sọ pé hey mo rí ọ sọ̀rọ̀ pé mo sùn àbúrò pé mo lọ bìkan ni mo rí ọ ọgbọ́rọ̀ débẹ̀ so bẹ́ẹ̀ náà lèmi àti ẹ so ọlọ́run ó ti kí ni ó ń ké tantan yí padà sọ́dọ̀ tòun kọ̀yìn sí Sátánì àtàwọn ọmọ ogun rẹ̀ òun ó sì ṣe kí ni òun ó gbà ọ́ so tó bá ohun tó nídìí tọ́lọ́run rí tàtọ̀dọ̀ ni pé jáwọ́ ní gbogbo tí ń ṣe ibi kó ní gbogbo tí ń ṣe wà búburú kọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀ kó gba Kristu ní ọgbẹ́ rẹ̀ kó yí padà tó kó àmọ́ gbé nínú ìfẹ́ rẹ̀ ó ti tán ọlọ́run ò kórìíra rẹ̀ ọlọ́run ò bínú rẹ̀ ọlọ́run fẹ́ràn rẹ̀ gidi gan lọ́pọ̀lọpọ̀ so bó ṣe ń ṣe ìpinnu yìí okun agbára àti ìmísí àtìrànlọ́wọ́ tó nílò tó fi borí Sátánì àtàríkẹ́ tó fi mọ ìdójú àkọ́ wọn tí Sátánì fi ní lágbára àti lè dẹ́ ìmìlẹ̀ lógodò nítorí pé wọ́n fẹ́ gba Kristu ní wàtí wọ́n fẹ́ yí padà sọ́dọ̀ ọlọ́run tí ó sì ní pàtàkì láti lè dá padà sẹ́yìn mọ́ lọ wá sọ́dọ̀ rẹ̀ láti kó lọ́dọ̀ ọlọ́run padà ọlọ́run nínú àánú àti Jésù Kristi wọ́n yọ̀ọ̀da rẹ̀ fún ọ ayé rẹ̀ sì bẹ̀ sí gbòòrò bó bá ṣe ń gba Kristu ní wàtí gbala yẹn kò tán o darapọ̀ mọ́ ìjọ ọlọ́run ibi tí wọ́n ti gbé kẹ́kọ̀ọ́ tó àtòdò ọlọ́run tí wọ́n ti gbàdúrà láti mílíọ̀nù rẹ̀ láti lè mọ kẹ́kọ̀ọ́ sí láti lè mọ gbàdúrà láti lè mọ daragba ní ọ̀tún àti wà láti lè mọ pọ̀ ní ẹ̀mí àti mission láti máa tuyọ́ ọlọ́run aláyé láti lè mọ ní òye ìjẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run aláyé láti lè mọ ìgbésẹ̀ tó kàn láti gbé pápá jùlọ láti lè mọ ẹ̀bùn gangan tọ́lọ́run fi fún ọ tó pé kò sí ẹni tó wà láyé tí ọlọ́run fún ní ẹ̀bùn kan láti lò láti fi jìrọ̀ káwọn ènìyàn fún ògo rẹ̀ nítorí pé kí ni gbogbo ala ní àbọ̀tàjẹ́ fún ọlọ́run tí bàbá bá ní àbọ̀tàjẹ́ fún orí pé ẹ̀bùn kan bẹ̀rẹ̀ náà gbé sínú ayé kálukú láti lò láti lè wá jábọ̀ fún ọ̀wọ́ ọlọ́run aláì so láti lè mọ ẹ̀bùn yẹn àti láti lè mọ bó ló ṣe lò ọ̀nà tó gbé gbà láti lè lò bó tàbí bó ṣe ìtẹ́gbẹ́ ní ìkẹyìn ó fi lè rábọ̀ rere jẹ́ ní ìkẹyìn èmi ló fi rábọ̀ rere jẹ́ mo gbàdúrà ní orúkọ Jésù Kristi ẹnì kọ̀ọ̀kan wa bí olúwa ti bẹ tẹ́mi ẹ̀sìn bẹ kò ní ṣòro kò ní ra fún wa láti lè ṣàṣeyọrí ìtẹ́gbẹ́ kí ni ní ìkẹyìn á rábọ̀ rere jẹ́ fún ọlọ́run aláì kálukú ó sì gbọ́ káàbọ̀ mọ̀dọ̀ rere bọ́ sínú ayé olúwa rẹ ní orúkọ ti Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù òmíràn tó dàbí rẹ pé ẹ dákun ẹ mọ̀ jẹ́ kó so ikọ́ rẹ̀ láti mọ fi àdúrà ràn mí lọ́wọ́ mo nídìí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ mo nídìí ìrànlọ́wọ́ ọlọ́run àti ìfarahàn ọlọ́run so ẹ túbọ̀ mọ gbàdúrà fún mi kọ́lọ́ kó túbọ̀ mọ jẹ́rìí agbára rẹ̀ nítorí pé kíni tá a bá pọ̀ tá a bá ń gbàdúrà fúnra wa ó sún tó mọ́ dùn ju wípé kẹ́nìkan kọ́ mọ sọ pé òun nìkan mọ̀ dáa ìgbà lọ so mo nídìí àdúrà yín nítorí pé mo pè nípasẹ̀ àdúrà yín ohun gbogbo yóò túbọ̀ mọ gbogbo yóò túbọ̀ ní tẹ̀síwájú sí so òjò tó ń bọ̀ tí Sátánì bó ṣe ti lọ yóò tó wà mọ̀ sùkú bóyá ọ̀fọ̀ ó tún ṣe ìgbóṣẹ́ lọ ìyẹn ní kọ́kọ́ gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní ìkànnì ẹ̀ tí wọ́n fìgbà kan dún sí ire ni a rí wípé kí ni wọ́n padà gbé èrè jìjù ńlá ògo sì mọ̀ jẹ́ tọ́lọ́run bó sì gbé kọjá ní wípé bí ògo bá ti jẹ́ tọ́lọ́run nípa ayé mi nípa iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ ni nínú ayé tí náà ògo jẹ́ tọ́lọ́run ẹ má sì gbàgbé ọlọ́run sọ wípé kí ni òun wà pẹ̀lú mi àti pẹ̀lú àwọn tí ń ràn mí lọ́wọ́ so bẹ́ẹ̀ ṣe ń ṣe fún mi bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà fún mi bẹ́ẹ̀ ni ọlọ́run gbàdúrà fún yín bẹ́ẹ̀ ṣe mú kí gbogbo nǹkan ẹ̀ṣẹ̀ ràn mí lọ́wọ́ láti mú kí gbogbo nǹkan mọ̀ tẹ̀síwájú bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe kí ni ń jẹ́ra nínú ayé láti mú ayé tí náà tẹ̀síwájú ní orúkọ Jésù ó sì ti fìdí múlẹ̀ bẹ́ẹ̀ kò sì ní yé padà láì àti láíláí ẹ gbọ́ ẹni tó bá sọ wípé kí ni nítorí pé ẹ ṣe èyí láti mọ ràn mí lọ́wọ́ nínú àdúrà àbí lọ́nà kan lọ́nà mìíràn tó wá fẹ́ dìde ogun sí yín èmi ọ̀dábàá o mo mọ pálásẹ ni nítorí pé orúkọ Jésù àti gbéga gidigidi àti ti mú kó borí gbogbo orúkọ lórúkọ àti ní gbogbo kọ́ máa wọlé irú àwọn ẹni bẹ́ẹ̀ agbẹ̀tì gbogbo láì sí àánú irú àwọn ẹni bẹ́ẹ̀ látàkùkọ lọ abẹ̀sí ní kéde kú wọn irú àwọn ẹni bẹ́ẹ̀ látàkùkọ lọ wọ́n di ohun àtẹ̀pá látẹ̀lẹ́sẹ̀ àwọn ènìyàn irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n di ìjẹ fún ẹranko jẹ irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n jẹ nítọ́ wọnú gbó wọ́n bẹ̀ sí jẹ pẹ̀lú àwọn ẹranko bẹ́ẹ̀ ni orúkọ yí padà gbogbo bó ti jẹ tọ́lọ́run aláì láì àti láláì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo ìgbàkúgbà ibi yòówù kó wù ká lè wà ìfarahàn Jésù Kristi a ó mọ̀ rí níbẹ̀ Jésù ò ní fìgbà kan dábàá dóhun kóhun kan Ọlọ́run ní fìgbà kan dábàá dóhun kóhun kan gẹ́gẹ́ bó ṣe dá ọmọ yìí dá wọn nígbà tí wọ́n wà lórí omi tíjì bẹ̀rẹ̀ sí níjà ní orúkọ ti Jésù Kristi mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo ọwọ́ Ọlọ́run ọwọ́ ọ̀tún agbára ẹ̀ tó ń ṣiṣẹ́ lá ọwọ́ Jésù Kristi ọwọ́ ọ̀tún agbára ẹ̀ tó ń ṣiṣẹ́ ìyanu ńlá ni gẹ́gẹ́ bó ṣe fi di Pétérù tó sì fà jáde kó nínú rírì omi tó ń rìn ni àìní orúkọ Jésù ó di ẹnì kankan wa mú bẹ́ẹ̀ ni ó sì bẹ̀rẹ̀ sí ní fa àwọn náà jáde kó nínú gbogbo tí ń ṣe wà ládàmú àti ogun àti ìṣòro ayé wa àti kó láàrin àwọn ẹni bẹ̀rẹ̀ búburú ó sì bẹ̀rẹ̀ sí mú wa lọ síbi gíga ọkàn wa sì balẹ̀ ìdàgbàsókè tẹ̀síwájú ó sì dé báyìí nìkankan wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́
ayé mi fọ̀hún nínú ògo. Wọ́n wọnú ọkọ̀ ìdì àti afẹ́fẹ́ líle gbogbo ẹ̀ ọgbà ìdákẹ́rọ́rọ́ ní orúkọ tí Jésù Kristi àti èmi àti ẹ̀yin ọlọ́run ẹlẹ́dà Jésù Kristi bá a ṣe gbàgbọ́ nínú rẹ̀ ìdásí kéyìí ní orúkọ tí Jésù Kristi gbogbo tí ṣe ìjì afẹ́fẹ́ líle wàhálà ìdààmú ogun ègún èpè àti bàjẹ́ gbòòràn gbogbo lórí ayé wa àdìwọ́n gba ìdákẹ́rọ́rọ́ wọn jẹ́ lálágbára wọn jòun tí kò sì mọ́ ìfọkànbalẹ̀ ó jẹ́ titi wa ìtẹ̀síwájú rẹ̀ ìdàgbàsókè ọbẹ̀ sì jẹ́ tẹnu kọ̀ọ̀kan wa èrè tó lògùjọ ọbẹ̀ sì jẹ́ tẹnu kọ̀ọ̀kan wa ní gbogbo ọ̀nà abẹ̀sí ní pọ̀ ní ìyanu àti bùkún àti gbogbo ọlọ́run àyíjẹ́ gbogbo ọbẹ̀ sì ti pàṣẹ wa yin olúwa lógo ìjọpọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n bẹ̀ sí bàbá yọ láti bàbá yin olúwa lógo wípé abẹ̀sí ní ògùn bọ́ọ̀nù ògùn nígbà bọ́ọ̀nù gbéra nígbà tí gbogbo oṣù jẹ́tọ̀ láì àti láì ní orúkọ tí Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ tí Jésù Kristi ọlọ́run bàbá ọmọ ẹ̀mí ní orúkọ Jésù Kristi aṣọ wípé ṣe ẹgbà ọpẹ́ àtìyàn àti àwọn táwa níbí àti gbogbo tí wọ́n gbọ́ tó wà aṣọ wípé ṣe ẹgbà ọpẹ́ àtìyàn ògo ní fún orúkọ rẹ èṣì ní fún orúkọ tí dààmú ìlànà ìgbòrúkọ ní orúkọ tí Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù oore ọ̀fẹ́ tí bàbá oore ọ̀fẹ́ tí ọmọ oore ọ̀fẹ́ tí ẹ̀mí mọ́ ó súre fún wa ó bùkún wa ó gbé wa ró ó sọ̀rọ̀ wa dayọ̀ ó ṣàṣepé tó ga tó lògòdò ayé wa ilẹ̀kùn ògo ilẹ̀kùn orí gbogbo ilẹ̀kùn mẹ́gbọ́ ó ṣí fẹ́ni kọ̀ọ̀kan wa ayé wo tó mọ ìdààmú ìkorò àtòṣe mọ́ gbogbo tó lè mọ jẹ́ ìjì afẹ́fẹ́ rẹ̀ wà láì dààmú tó bá tó fẹ́ dìde lórí ọ̀rọ̀ ayé kọ̀ọ̀kan wa lẹ́yìn tí ṣiṣẹ́ nípa agbára àti orúkọ Jésù Kristi ní àyítágbéga gidigidi rẹ̀ ní gbogbo ọ̀rọ̀ ilẹ̀ amọ̀nàna gbé wọn mi àwọn ẹnikẹ́ni yóò wà agbára yóò kó tó wà lè wà nídìí àti mọ gbé ìjì mi nílẹ̀ dìde ogun mi nílẹ̀ dìde afẹ́fẹ́ ilé mọ̀ dìde ní gbogbo ọ̀rọ̀ àní abẹ̀sí kéde kún wọn báyìí àní gbogbo ọ̀rọ̀ wọn bẹ̀ sí gbẹ̀tì gbogbo ní gbogbo ọ̀rọ̀ àní wọn bẹ̀ sí ní chẹ́ra àní wọn bẹ̀ sí tàjí ní gbogbo ọ̀rọ̀ wọn bẹ̀ sí jẹun àtẹ̀pá náà tẹ̀sẹ̀ ni ògbó sì jẹ́ tọ́lọ́wọ́n aláì ìjọba ọ̀rọ̀ wà ní òkò ní bọ́sùn mọ́ lọ àánú òrè fàtújú àti lọ́nà rẹ̀ láti lè jàjà yìí láti lè ṣeré àti okun àtàgbà àti mísítà nílò ìtàfin ìjọba ọlọ́run yóò dáfẹ́ nìkan kan pátá ògbó sì jẹ́ tọ́ yóò sì mọ̀ jẹ́ tọ́ láì àti láláì ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ tí Jésù Kristi hallelujah méje o hallelujah 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 ògo fàlókè ọ̀run.